ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. gbogbo nǹkan táwọn ọmọ ẹ̀ ń sọ yẹn ìṣe kọ́lá ní ẹ̀ẹ́dẹ́ àjọgbọ́n ká súnmọ́ ká lè níbi fi nǹkan tá a fẹ́ fi sí lára gbogbo wa ló yẹ ọmọ Yorùbá ni wá o wọ́n lè máa kíra wọn lókèrè o ṣó ti yé yín bọ̀ọ̀kọ́ wá jẹ́ kájọṣe wọ́n jọ wá papọ̀ yẹn èmi ò rí sí o ẹ̀yin náà fọwọ́ sí àjọṣe wọn ò lè papọ̀ o ó dáa kò yé yín torí orogún òwò ló ń bá Sunday Igboho ṣe ìlara ló ń bá Sunday Igboho ṣe ìjà aláró lẹ́ẹ̀tọ́gọ̀rọ̀ àǹjúwò òṣèwìlẹ́jọ́ ẹ jẹ́ kó ní kálukú máa lọ ń lo ẹ̀. ó dáa ẹ ṣeun gan màmí. níbi àlọ́ àti àbọ̀ Sunday Igboho a máa já sí rere àbólúwa tó kún lẹ́kùnrẹ́rẹ́ a máa bò wọ́n a máa ṣọ́ wọn lọ gbogbo àwọn ọmọ tó ń gbà tẹnu kí ló ti ń pè ẹ̀yìn irú ẹkùn Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan kan ṣe wọ́n èyí tó bá dẹ̀ fẹ́ gbàgbọ́dé inú wọn kọ́lọ́run bá wa tì jáde kọ́lọ́run táṣìírí ẹ̀ kó tì jáde nǹkan tẹ̀mí máa sọ nìyí. So everybody fara mọ́ kí Sunday Igboho àti Gani Adams jọ ṣe papọ̀ àwọn Gani Adams olórí burúkú ni wọ́n ẹ bá wa gbóhùn sókè àti gbé kọ yín o. ẹ kú ètò mà. Yes ma. Mo fẹ́ dá sí. ẹ bá wa dá sí àti gbé kọ yín o. Kẹ rí gómìnà Bala yẹn ó wà lára àwọn staunch Fúlàní tí wọ́n wà lórí pé kán gba Nàìjíríà àwọn bíi El-Rufai náà ni ẹ wo ìgbà tí bàbá Àkẹ́tì wà láyé ìgbà tó ní káwọn Fúlàní jáde nínú gọ́ọ̀mẹ̀ntì reserve wọ́n dìde kúrò ní north yẹn báyìí wọ́n tó mélòó kan wọ́n lọ jábá pé kò gbúdọ̀ tó gbogbo pé ó ṣẹ̀ṣẹ̀ ń sọ yìí gbogbo ẹ̀ náà yẹ ká ti mọ̀ ṣebí Buhari ń try àti gẹ́ẹ̀tì rúgà fún wọn ó fẹ́ gba ìlú fún wọn ni nà. nígbà tí wọn dẹ̀ ráyè wọn ló da ẹ sọ̀ráùndù gbogbo Nàìjíríà kẹ kógun jà wọ́n ẹ bá lè padà nù kẹ lé wọn dànù that is it. So wọ́n ní mission bí a ṣe máa jáde ní Nàìjíríà is the best thing because àwọn people yìí wọ́n ọmọ ọ̀nà tó ń fẹ́ fi gba ìlú òjù yẹn lọ ó ní kó máa ṣe Arabic ni kó integrate ẹ̀ sí school. Bauchi tó ń gbọ́ fúnra ẹ̀ wà ń bẹ̀ yẹn religion oríṣiríṣi ló wà ń bẹ̀ Christian ó pọ̀ ń bẹ̀ ní Bauchi yẹn bẹ́ẹ̀ ṣe rí yẹn. àwọn ti fẹ́ pa wọ́n tán. wọ́n ti máa pa wọ́n sára ẹ̀wọ̀n nǹkan tẹ́ Rufai náà ṣe fún wọn Kaduna. torí kí ni kò sí nǹkan méjì kó ṣe pé ẹ̀sìn yẹn ni wọ́n kò fẹ́ lo ẹ̀sìn yẹn ni wọ́n fẹ́ fi bojú láti gba ìlú ẹgbẹ́ òun ló ti sọ yẹn náà fẹ́ kó gbogbo wọn wá kán yé da ẹran kiri mọ́ kán lè wà lójú kan so ọwọ́ ara Nàìjíríà yẹn àwọn yẹn ò ń ṣèyàn tó ti nílùú wọn. wọ́n fẹ́ pa wọ́n dànù. wọ́n máa pa everybody kó lórí ilẹ̀ ni wọ́n máa kó àwọn síbẹ̀. wọ́n pa ṣe ti rí bẹ́ẹ̀ yẹn kò tí nǹkan tó jọ ẹ jẹ́ sọ fún iṣẹ́ rẹ̀ àwọn tó jẹ́ ọmọ ọkọ̀ Nàìjíríà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ Muslim tó jẹ́ youth ni o mi ò mọ́tò wọn ta gbalagbà yẹn àwọn kan wà tí máa ń rí nínú gúrùpù kan ẹnìkan dẹ̀ kan pè yín gan lẹ́kọ̀ọ́ yẹn nínú gúrùpù yẹn ó yà mí lẹ́nu wọ́n ti travel lọ sí gbogbo Arab country yẹn wọ́n ti rí àwọn àṣírí kan àwọn kan ti wà nínú ìjẹ̀ṣe wọ́n ti fọ́ọ̀mù gúrùpù o tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí ẹ̀rù máa ń bà mí ni pé wọ́n ti rí àṣírí yẹn pé nǹkan tí àwọn Fúlàní fẹ́ ṣe wọ́n fẹ́ lo ẹ̀sìn àwọn dẹ̀ ti rí pé ojú ọ̀nà tọ́wọ́n máa wà kọ́lélẹ̀ àwọn náà ò dẹ̀ fẹ́ kán wá gba ìlú wọn ò ní fẹ́ kán wá gba wọn kí tí ọmọ àlè náà so wọn ẹnìkan pè yín lẹ́kọ̀ọ́ ẹ̀ mú gbọ́ tọ̀wọ́n Muslim wa tó jọ ọmọ kan gangan they know wọn ò ní gbà fún wọn and everybody gbogbo Yorùbá gan ò ní gbà everybody mọ ibi tí wọ́n ń lọ so ìyẹn bẹ́ẹ̀ yẹn tí bàbá Gani Adams èmi ò rò páàrin yẹn lè yí sí bẹ́yìn àfi tó máa sọ fókè o wọ́n fún àwọn OPC ẹ̀ ní àwọn apá kan tó máa ṣọ ìyẹn tó bá máa mind business wọn olóyè gan gbọ́dọ̀ wà very very careful wà careful because ẹni tó sọ pé èèyàn kan ló pa àyàn nítorí pé wọ́n wà níta ó fẹ́ wá ẹ̀sùn kan mú lẹ́sẹ̀ kan lè kúkú lè pa síta kó má lè wálé mọ́ àti báwo ẹni tó ti ń parọ́ orú nǹkan bẹ́ẹ̀ mọ́yàn kí ni kò lè ṣe
so olóyè gan láti wà very careful irú àwọn tó máa kó jọ kí ọ̀tá má wọnú kíní yẹn pẹ̀lú wọn so tí Abacha yẹn ẹ wo Abacha yẹn ẹ ti mọ̀ wọn gbogbo wọn yẹn Fúlàní ni wọn gómìnà Bauchi tẹ̀rí tó sọ̀rọ̀ ẹ̀ gbogbo nǹkan tí wọ́n ti ń da ẹran kiri gbogbo ẹ̀ náà lọ́wọ́ náà ti ṣe darí kán pààyàn kò jẹ́ nǹkan kan sí wọn wọ́n kàn find ara wọn lọ sínú ibi tí power wà níbi power lọ́wọ́ máa ń grab then ṣẹ́rí wọ́n ti pọ̀ láàrin wa o tẹ bá lo wo ọmọ nǹkan mi. mama ẹ bá wa round up kọsẹ̀ yẹn kan send fídíò kan sí mi tí wọ́n ní kí n play fún àwọn èèyàn kí wọ́n gbọ́. hello. yeah hello. ṣé ẹ gbọ́ mi. ẹ bá wa ṣe láàrin 1 minute now. So wọ́n ti pọ̀ tẹ bá wo Facebook wọ́n ti ń jẹ́ orúkọ Yorùbá ń sẹ̀ ẹ máa mọ̀ ṣá ni ẹ bá ti wo fèsì wọn ẹ máa mọ̀ wọ́n fi orúkọ wọn pọ̀ nínú ẹ̀ pápọ̀ tó pọ̀ nínú ẹ̀. gómìnà ṣe ń fà wá ní Àbújá àwọn ń jẹ́ Bọ́lájí wọ́n ń fà wá lábùkù. Abubakar gbogbo ẹ rí wọn tó ti fi ẹ ti mọ̀ ẹ ṣeun mà ká sáré. so wọ́n ti pọ̀ láàrin wa tó bá ṣe máa ṣe ní ọmọ. Ọlọ́run àgbà wa ẹ ṣeun. Àmì o àmì ẹ ṣe. ẹnikẹ́ni tó lórú ọdún yẹn rí látìgbà tí OPC Gani Adams tó ti ń function ní Ọ̀yọ́ state ẹni tó lò jù ló lọ ọdún 5 pẹ̀tọ́ gbóni fọ́lọ̀ tó mo lọ ọdún 8 ó lé díẹ̀ àkílẹ̀ ló fà á tí mo fi kúrò níbẹ̀ torí tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mólúkù mo gbọ́dọ̀ ṣàlàyé ohun tí mo ṣe kúrò níbẹ̀. Àkọ́kọ́ ní 2023 during the general election tí wọ́n ń ṣe ètò ìdìbò ààrẹ ó ní irọ́ kan tí kò jọ mọ́ tèmi ni wọ́n pa láti national body léyìí tí ìbá ààrẹ dáadáa tí ó pè ní pé àwọn èèyàn sọ fún àwọn pé mo gba lákùsáìdì lọ́wọ́ Tinubu bẹ́ẹ̀ ni mo dẹ̀ gba 55 million naira oníníbo nìyẹn fi ṣẹlẹ̀ wọ́n ní Tinubu ráyàn sí mi ní Ọ̀yọ́ state ó gbé lákùsáìdì wá ó dẹ̀ fi 55 million naira lé èyí tí wọ́n kọ́ sọ fún wọn ni pé so possible kí Tinubu fi ètò sílẹ̀ ó má rí ẹ̀yin tí ẹ jẹ́ president wa nígbà náà gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ ó wá máa bọ̀ wá bá èmi state chairman ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mo ní irọ́ tó jọ mọ́ irọ́ tí ò papọ̀ rárá ni irọ́ tó jìnnà sóòótọ́ ni. lẹ́yìn ọ̀rọ̀ tẹ́mi àti wọ́n sọ lórí fóònù wọ́n ní kí n rí pé mo wá sí meeting níjọ́ Tuesday not only me the state coordinator Ọ̀ṣun state comrade Adédèjì Aládéṣàwẹ̀ àwọn méjèèjì ni wọ́n jọ fi ẹ̀sùn yẹn kàn. ìgbà tó dẹ̀ di Tuesday yẹn tó mo lọ bí a ṣe máa ń lọ every blessed Tuesday ni a máa ń wà ní Èkó fún national meeting we call it NCC meeting National Coordinating Council meeting so every blessed Tuesday ni mo máa ń wà níbẹ̀ and not only me including my secretary and gbogbo àwọn state yòókù náà bí a ṣe jọ máa ń pàdé níbẹ̀ nìyẹn so ìgbà tí máa débẹ̀ wọ́n ti àrẹ́jì ìbúra sílẹ̀ wípé tí a wá búra mo dẹ̀ búra ẹnìkejì mi náà tí wọ́n àlejò náà state coordinator Ọ̀ṣun state Aládéṣàwẹ̀ òun náà búra ìgbàgbọ́ mi ni pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ ilẹ̀ Yorùbá ìbúra la fi máa ń díwọ̀n àwọn abèṣe láàrin ẹgbẹ́ àgẹ́gẹ́ bí ohun tí èmi gan tí mo nígbàgbọ́ tí a bá lẹ́nu ààrẹ Gani Adams gbà náà ni pé ẹni tí ó bá ti lè búra wípé nǹkan bá ò ṣe o tàbí ò ṣe o ó kú òun ó ku ìbúra àní mo búra ẹnìkejì mìíràn tó ní Aládéṣàwẹ̀ state coordinator Ọ̀ṣun òun náà búra wọ́n á rí pé lẹ́yìn ìbúra yẹn ọ̀rọ̀ yẹn wọ́n tún yóò rí pété wọ́n pe àwọn executive lọ́yọ̀ state yìí wọ́n ní ṣé wọ́n gbọ́ nǹkan àwọn ṣe àwọn ẹ̀sọ́ gbọ́dọ̀ àwọn ṣe kankan wọ́n ní wọ́n gbọ́ lọ́wọ́ Tinubu àbí wọ́n ṣe bá yín sọ̀rọ̀ yìí today tí mo bá yín sọ̀rọ̀ yìí mi ò tí ì fojúkojú pẹ̀lú Tinubu mi ò mọ bí tí Tinubu gbé lẹ́yìn kí n rí lórí Facebook àbí lórí tẹlifíṣàn bí tí mo ti máa rí Tinubu nìyẹn and àsìkò gbádùn mo mọ̀ yìí pé Tinubu àti ààrẹ dára tí wọ́n bó wọn ò sí ní good rapport. kò fẹ́ kí ẹnìkan bá Tinubu ṣe
ẹgbẹ́ tí mò ń ṣe ó ní pé ọ̀tá ọ̀gá mi by then ọ̀tá tèmi náà ni so ọ̀gá mi ò ní mọ̀ báyọ̀ ṣe tí máa sọ pé mo fẹ́ lọ bá ṣe nínú àwọn tó wà lọ́yọ̀ state yìí tí wọ́n jẹ́ mẹ́mbà wa tí wọ́n tó wà fẹ́ ṣiṣẹ́ fún APC nígbà náà mo sọ fún wọn wípé kọ́ mọ̀ fi ọ̀rọ̀ yẹn kó bá mi o torí ọ̀dà tó wá ní wípé látọ̀lọ́ Gani Adams ní pé ẹnìkan kan wá a ò gbọ́dọ̀ ní ohunkóhun ṣe pẹ̀lú tó jọ mọ́ ẹgbẹ́ APC by then bẹ̀tẹ̀ tó rú mi lójú mẹ́ ni pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìbúra tí àwọn èèyàn ọ̀tọ̀kùlùlù dẹ̀ dá sí because mo ní láti gbọ́dọ̀ sọ fún àwọn èèyàn mo sọ fún ẹni tó jọmọ́ pa Aláàfin Ọ̀yọ́ ikú àbáyé yìí Lámídì bàbá Lámídì Adéyẹmí wọ́n pe Ààrẹ Gani Adams wípé àwọn ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ní mo lẹ́tà ti búra wípé ibi tá a tún fi lè búra wà ní Ọ̀yọ́ táwọn náà lè wá wọn làwọn ní ìdíyẹ táwọn èèyàn sọ fáwọn làwọn ti gbọ́ mú pé gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ tí ẹ bá gbọ́rọ̀ ẹ gbọ́dọ̀ ṣèwádìí ẹ̀ wọ́n ní wádìí ohun gbogbo dájú bí ètò ṣe òtítọ́ mú lẹ́yìn ìgbà náà mo tún lọ bá kábíyèsí Olúgbọ́n ní Ògbómọ̀ṣọ́ àwọn náà tún pe Ààrẹ Gani Adams ní láìpẹ́ lójú mi pé ọmọ báyìí wà lọ́dọ̀ àwọn lè sọ báyìí pé irọ́ ni o àwọn làwọn coordinate ń gbé ọmọ APC ní gbogbo throughout the South West àwọn tó bá ti dúró bàbá yìí sọ wọn fẹ́ nìkan àwọn máa mọ̀ sí pé kò sí ní tó jọ mọ́ ọ̀rọ̀ Olúmọ orúkọ tẹ̀ sí nínú list àwọn òtí ẹ̀gbọ́n tó tẹ̀ gbọ́ pèsè òró tó jìnnà sí òótọ́ ni ẹ̀tọ́ kan yet mo rí pé kíní yẹn wà lọ́kàn wọn ni mo ṣe pinnu láti pé àwọn Yorùbá níbi apá ọ̀bá ṣe sọ ìyá kàlẹ́ mo wò pé irú ẹgbẹ́ tí mo ń ṣe tí olórí ẹgbẹ́ tí mo ti ń ṣe láti 1998 mo ti wà lẹ́yìn ẹ̀ kó tó di pé mo tiẹ̀ wá dé ipò tí mo wà yìí tí ò bá nígbàgbọ́ nínú mi àwọn followers tí mo kó lẹ́yìn kí ló fẹ́ jèrè wọn lọ́jọ́ iwájú ìyẹn ní ìpè tó bá dọjọ́ iwájú nígbà tí ẹ bá gbá èmi sí ẹ̀gbẹ́ kan gbogbo àwọn tí wọ́n fi odidi ọdún ayé wọn sí láti sìn mí àwọn náà wọn nílé ìtọ́tọ́ nínú ẹgbẹ́ OPC ìdí nìyí tí mo fi pinnu láti kúrò nínú ẹgbẹ́ OPC Gani Adams ìyẹn ló mú kí n lọ join ẹgbẹ́ OPC New Era àwọn OPC New Era yìí náà àwọn náà ti wà pẹ̀lú Ààrẹ Gani Adams yìí lórí ọ̀rọ̀ owó former president president Ebele Jonathan làwọn náà fi depart owó elépo yes pé ọgbọ́n dapati owó elépo pipeline ìgbà tí a lọ ṣe rání the dam must go ní ìlú Èkó nígbà yẹn tó ó ní owó tí wọ́n san fún Ààrẹ Gani Adams pé káàbíyèsí rání yẹn pé kí wọ́n fi kíkè déèzì ẹ̀jẹ̀dá pé ó fẹ́ gbà bọ̀dẹ̀ ẹgbẹ́ ní blọọdún Jonathan ní owó tó fún Ààrẹ Gani Adams lẹ́yìn tí ó hàn sí gbogbo ẹni tí ó jẹ́rú pẹ́sidẹ̀ntì wa báyìí Ààrẹ Sàdámù Arógundádé oníṣẹ́ ẹ̀ṣọ́ wọn bàjẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ leaders nínú ẹgbẹ́ èyí tí Ààrẹ Gani Adams tó kùnà láti ná owó yẹn bí wọ́n ṣe dìbò náà so eléyìí ló mú ìbínú wá bí gbogbo wọn yìí ṣe kúrò lẹ́yìn ìbá Gani Adams nígbà yẹn lẹ́yìn tí òun táwa yìí bìlífù wípé èyí tí ààrẹ bá ń ṣe ẹ̀yìn ẹ̀ làwọn wà kó tó di pé ti tèmi náà wá délẹ̀ tèmi náà wá pinnu pé mi ò bá Ààrẹ Gani Adams mi ò bá ṣe mọ́ so eléyìí ló nídìí ló wá wò pé ok bí o tí ì fẹ́ kúrò ní OPC àti gbàǹgbà ẹgbẹ́ OPC ti pín sí méjì mẹ́ta tí má tẹ̀sán pé bí mo ṣe kúrò nínú ẹ̀yìn Gani Adams mi ò fẹ́ lọ sí ẹgbẹ́ pọ̀ tí wọ́n jẹ́ gbẹ́ míì tí wọ́n lórúkọ míì. àní ẹ má má bínú. nínú ẹgbẹ́ yẹn wọ́n wò ó pé àwọn tí wọ́n pọ̀ lẹ́yìn Gani Adams tẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ wọn dàbí èso adémọ̀ràn ló tó ti pẹ́ ó sàn jángẹ́lì tó àti ìbú rẹ̀ àwọn yẹn àtijọ́ mọ́ra wá ó gbọ́dọ̀ pé wọ́n kú àdìgbà náà ti rí bí ajọ́ ṣe fà mí fọ́ àwọn náà ti ń pè mí sí pé ojú tèmi náà ti já o kí n mọ̀ pọ̀ àwọn nìdí mi kí wọ́n jọ yẹn gbé àwọn tí má dẹ̀ jọ yẹn gbé àwọn promise mi pẹ̀lú akitiyan mi nípìnlẹ̀ Ọ̀yọ́ ẹ̀mí náà làwọn máa remain as a state chairman so ìdí nìyí tí èmi àti àwọn ìgbìmọ̀ mi because ìgbà tí mo kú ọ̀pọ̀lọpọ̀ òbítíbitì àwọn èèyàn tí wọ́n tẹ̀lé mi jáde tó tí a jọ jíròrò pé kí ni ká ṣe tó a dẹ̀ ṣe bó ṣe yẹ ká ṣe èyí tá a rí lábàjáde ni pé ká lọ sínú ẹgbẹ́ OPC New Era lẹ́yìn tí mo wà nínú. ẹ̀yin èèyàn wa kí ló dé tí Gani Adams tó kàn ẹnìkan béèrè ọ̀rọ̀ kan jọ̀kan lọ́wọ́ mi ó dà pé tó tẹ̀ béèrè àbọ̀ pèsè orí ṣó yìí ẹnì yẹn ní Yorùbáwùyí ó ní ẹ wò dáadáa ó ní gbogbo ìgbà
tí Yorùbá bá fẹ́ gbé orí ó ní Gani Adams máa ń dúró pé kò sí nǹkan tó jọ so Gani Adams ti ń bá Tinubu ṣe ọ̀tá tipẹ́tipẹ́. èmi ò mọ̀ kó ti máa ṣe ọ̀tá tipẹ́tipẹ́ o so látàyè Jonathan torí ìgbà tí ọ̀rọ̀ Tinubu tí ọ̀rọ̀ Sunday Igboho ṣẹlẹ̀ yìí nìyá yẹn pèpè Gani Adams kò kí ń fẹ́ gbúrò ọmọ Yorùbá kankan kò kí ń fẹ́ kọ́ ọmọ Yorùbá kankan ga sókè wọ́n ní gbogbo tó bá ń jẹ́ ọmọ Yorùbá ló máa ń bá wọn àjà ni ṣé Yorùbá ni Gani Adams ṣá. tó bá ti jẹ́ Yorùbá nǹkan tó ń ṣe pé tó bá ti jẹ́ Yorùbá tó ti jẹ́ kó ti rí pé. ṣé ọ̀rọ̀ yìí ṣé Gani Adams ṣá sọ́mọ Yorùbá ni Gani Adams ṣá kí ló tó bá gba àwọn Yorùbá jà ọba Tinubu jà wọ́n tó bá Sunday Igboho jà. tó bá ti jẹ́ ọmọ Yorùbá tó bá ti rí pé ó ti fẹ́ ní kinní kan ipò ojú pé kinní lọ báyìí ó máa gbèdè nǹkan tó ṣe fún Fáṣẹ̀hùn ni ọmọọṣẹ́ Fáṣẹ̀hùn ni sẹ́ẹ̀. ẹbí nǹkan tó ṣe kẹ́mi fi sọnù báyẹn nìyẹn. ó dẹ̀ ẹ bá gbọ́n sókè bàbá wa ẹ gbọ́n sókè sà yes sir ọ̀rọ̀ yìí tí wọ́n máa bọ́nà kò ní ìyọ o. àní wá yín tì. àṣẹ Èdùmàrè àṣẹ. ọgbọ́n ìmọ̀ òye tọ́lọ́run fi fún ẹ kò ní fi ẹ lẹ́ àtúbọ̀ máa pọ̀. àṣẹ. èmi jẹ́ ẹ̀ṣẹ̀ jọ́yìn prógrámù ẹ̀ ni ọ̀rọ̀ Gani lèmi fẹ́ sọ àti Sunday Igboho ẹ jọ ẹ má jẹ mo ti máa sọ̀rọ̀ tó bá gbàgbé kí wọ́n má darapọ̀ mọ́ rárá ọ̀tá Sunday Igboho gidigidi ni kí Sunday Igboho má tiẹ̀ fara ó kàn jẹ́ pé kínní ní Kristẹli kan ti sọ pé kí Sunday Igboho nígbà tó tẹ̀ ṣe wà ní kíní tí bàbá ò ti pàdánù ló ti ń sọ fún un pé kó má bá dà kankan pọ̀ rárá pé bọ́lá òun ṣe fi hàn òun nìyẹn ò pé ọ̀tá ẹ̀ gidi ni mo rọ ẹjọ́ torí ọlọ́rọ̀ ẹni Sunday Igboho ẹ bá mi gbà sọ̀rọ̀ dáadáa kó torí ọlọ́ọ̀ òun là ń wò lọ níwájú wa báyìí mo tó bí Sunday lọ́mọ o àmọ́ òun là ń wò níwájú wa gẹ́gẹ́ bí bàbá tí ń gba ọmọ. bàbá wa kí lẹ rí sí pé Gani Adams ń bá Tinubu jà látàrí Jonathan. kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Jonathan gbowó fún ó má rí bẹ́ẹ̀ owó ló ń wá ní tiẹ̀ àmọ́ owó tó wá ń wá yìí ló wà fi ń pa wá lára. Ó fi ń pa wá lára ni. Bẹ̀kẹ́ tó máa ń parọ́ mọ́ gbogbo àwọn èèyàn nínú tó pọ́n parọ́ mọ́ kó gba SUV. Ẹ̀dẹ̀ pé voice note yẹn náà parọ́ mọ́ Sunday Igboho kó gba 50 million àbẹ́rẹ́ ní tó gbà. Ṣe rí kò ní í ṣe kó má rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ wípé ìfẹ́ owó lòun ní. Kò ní ìdá ìyẹn ní èkejì kò kí sọmọ Yorùbá kò nífẹ̀ẹ́ sí Yorùbá. Sọ̀rọ̀ mi yé yín oyè tó ń gbé fún yẹn bàbá wa Aláàfin ò mọ ìtàn ẹ̀ dílẹ̀dílẹ̀ ló fi gbé yẹn fún. Tí bàbá wa Aláàfin bá mọ ìtàn ẹ̀ ni kò ní fún lóyè yẹn rárá. Ṣùgbọ́n ó ti sọ pé oyè tóun jẹ pé òun ju ọba ìlú lọ. Ìgbà tí ò mọ̀ tí mo oyè yẹn. Níwọ̀nba ìgbà tèmi dáyé ni ò gbọ́ nínú ìtàn ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò kan sọ pé òun ju ọba ìlú lọ torí ọba ìlú ló rán lọ sógun. Ṣé ọba tó rán lọ sógun ló wá jù lọ ni? Ara pé òun ju ọba ìlú lọ náà l'Aláàfin Ọ̀wọ̀ Adé ṣe ṣìgùn fún tí ò lè dá yẹn lóhùn torí ó ti wò yẹn pé irú wọ ni wọ́n máa ṣe ogun fèmí wọ kẹ̀kẹ́ ni ẹ́ ó ti gbàgbé orísun ẹ̀ gbẹgbẹdẹ ló máa gbẹgbẹ yìí ó máa gbẹgbẹ yìí ní o máa gbẹgbẹ yìí. ṣé kìí ṣe wípé ṣé àpò gbogbo èèyàn kan ló ṣe é bá jà ṣé kìí ṣe pé olóyè Sunday Igboho tí Gani Adams ti ń bá jà ló ń tú gbogbo àṣírí ẹ̀ síta báyìí. ẹ̀jẹ̀ ní òun kọ́ ìdájọ́ ní tí kan máa ti tó kẹ́yìn àṣepamọ́ ló wà kò sáṣegbé. àṣepamọ́ ló wà. àṣegbé kan ò sí. tó bá ti dáwọ́ gbogbo tó ti dàbò tó bá já ó máa ń kú òṣè pẹ̀lú. tó bá tó ṣèjì kan ìfọ́n sì máa tú gidi gan. ó dà ẹ ṣeun gan ẹ bá gbọ́n sókè lórí fóònù ẹ gbọ́n sókè lórí fóònù ẹ ṣeun gan ẹ bá wa dá sókè
Hello, à ń gbọ́ mi. Ẹ kú dédé àsìkò yìí mà. Ẹ kú iṣẹ́ o. Yes, Ẹ ma. ṣàṣeyọrí o. Àṣẹ Èdùmàrè. Gbogbo iṣẹ́ sọ́gbà tẹ pè mí tẹ́lifíṣẹ́ kìíní sí ló mo wá bí iṣẹ́ ń gbà yẹn. Mo wọlé sí mo dúpẹ́ ìṣù alẹ́ mi ìṣù náà mo ṣe pè mí. Ok ma. Ẹ ǹlẹ́ kú iṣẹ́ mà. Yes ma. Ọlọ́run á ṣe àṣepé o. Àṣẹ. Kò ní rẹ̀ yìí kò ní tú yẹ̀ ní sáárẹ̀ o. Àṣẹ àṣẹ. Ọlọ́run máa fi lóko àtàgbára o. Àṣẹ. Owó orí iṣẹ́ yóò dé ní bàjẹ́ iṣẹ́ yóò ní ojú torí pé iṣẹ́ gbogbo òlú náà ṣe báyìí. Kò ṣe ní ṣe fámìlì yìí nìkan ẹ fẹ́ kí gbogbo òlú tó náà láàfíà ni. Ẹ ṣe ń gbóhùn sáfẹ́fẹ́ ní gbogbo ìgbà lẹ́ẹ̀ ṣe sùn lẹ́ẹ̀ ṣe wó ẹ bá dé láti ṣe kọ̀rọ̀ kẹ́sùn ẹ ti máa gbóhùn sáfẹ́fẹ́ ni ẹ bá fẹ́ lọ ẹ sáré ṣe kẹ́ tó lọ ibi iṣẹ́. So Ọlọ́run á fún yín ní ìsinmi ọlọ́lá ìsinmi olówó ìsinmi ọlọ́rọ̀ Ọlọ́run máa fún yín ẹ dẹ̀ ní àlàáfíà tó pé agbára Ọlọ́run. So àwọn pàṣọ tí wọ́n ti ń pè é bí ọmọ wámì ọmọ kékeré yẹn ẹ má jọ wọlé o tó fẹ́ kó ṣe ẹ̀rí àwọn wọlé ẹ má jọ wọlé o torí pé ọgbọ́n làwọn Fúlàní máa ń dẹ́rí jò ní gbogbo wọn ń sunkún àwọn bàbá wọn tó ń sunkún wọ́n tún ti lọ ṣe mítì fún ọgbọ́n òun lòun tún fẹ́ dá báyìí wọ́n tún lọ sí Burkina Faso wọ́n tún fẹ́ lọ fún àwọn tó ti gba tẹ̀rí àǹbẹ̀ yẹn wọlé àwọn Fúlàní làwọn yẹn náà o wọ́n má sọ fún àwọn ọmọ wa o wọ́n ti di Fúlàní fọ́ya mú ọdún níbẹ̀ ibẹ̀ náà ní fọ́ya wà ilé kọ́ máa gbé ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ̀kejì ní pé tí Abacha yẹn wọ́n ní béèyàn bá tajà yẹ̀pẹ̀ ó máa gbowó òkúta nǹkan ṣe náà lọ gbà Ọlọ́run bá tètè mú wọn kó lọ́nà ni àìsàn burúkú lọ́lọ́run fi dá wọn lọ́lá torí pọ́n ní pọ́ọ̀tì ẹ̀jẹ̀ gbogbo òlu ni gbogbo àwọn mẹ̀kúnnù hàn gbádùn lásìkò wọn tó lọ́lọ́run ṣàtètè gbé kíní lé wọn lọ́wọ́ kọ́ máa náwó sí lẹ́yìn ìgbà náà kọ́ ya tètè kọjá sọ́dọ̀ Ọlọ́run àmọ́ bí màálù lọ́lọ́run máa sọ wọ́n dì ní bóyá ewúrẹ́ ni àmọ́ ohun tó bá ṣàdédé kó sọ wọ́n dì ìyẹn lọ bẹ́ẹ̀ ṣẹ́rí ti bàbá wa Sunday Igboho ẹjọ́ mo kọ́ náà bá bẹ̀yìn ẹjọ́ tó bá ń gbọ́rọ̀ sí ilé rẹ̀ báyìí bá mi sọ fún wọn wọ́n má tẹ̀lé Gani Adams sí o àwọn mẹ́rin jọba ẹ̀wẹ́ kú ẹ̀wẹ́lẹ́ wọ́n fẹ́ mọ ọ̀nà tó ń tọ́jọ́ òkùnkùn ní agbára ni o wọ́n fẹ́ mọ ọ̀nà tó ń gbà tó fi ń ṣàṣeyọrí ni o wọ́n lè lọ di àwọn Fúlàní sí o nínú ọmọ tó dẹ̀ ń kó káàkiri gan-an ó yẹ kó máa ṣe ìbúra tó jẹ́ pọ̀ ó máa ṣe ìbúra fún ọ tó jẹ́ pé ọ̀ọ́ni máa ń pẹ̀ débi tí wọ́n máa lọ já ìbúra lẹ́yìn torí pé tẹ bá rántí ìyá oyè onídìrí bó ṣe wọlé wá nìyẹn tẹ bá rántí nǹkan tó ní kí Sunday ṣe ń gbà yẹn tó bá jẹ́ pé Sunday ṣe ń gbà yẹn tó sọ pé kó di mẹ́fà kó di mẹ́rin òun lòún máa mọ pé Sunday lélẹ́yìí Sunday kọ́ lélẹ́yìí ẹgbẹ́rún ọgbọ́n tó fẹ́ lò ń bẹ̀ yẹn láti fi sọ́wọ́ ọ̀tá a rò pé èèyàn gidi ni ìyá onídìrí tó máa ní Ọlọ́run ẹ̀mí mò ń lánàá òun ṣe gbé òun ṣàgbo ẹnu ẹ̀ lọ́wọ́ àyẹn. ebe mi sọ pé káàrí. mo ní ṣe bẹ́ẹ̀ mi sọ ń gbà pé káàrí wọ́n ń bú mi. àwọn ọmọ ẹ̀ náà tó kọ́ káàkiri ṣe bí Sunday náà ló lọ gbà wọ́n lẹ̀ nìbàdàn. ṣe bẹ́ẹ̀ ló lé kiri. alẹ́ Abíọ́lá tó gbọ́mọ àlè lọ fún Abíọ́lá tó lòun bímọ fún oníkù ló mọ̀ọ́kà. wọ́n kó sí wọn lára ń gbà yẹn tí ò jẹ́ ká gbóhùn ẹnìkan kan mọ́ àwọn ògùn tó ń lọ ṣe gbogbo èyí tẹ̀ ń sọ̀rọ̀ yìí náà kò jẹ́ ká gbẹ́hùn yín mọ́. òun ló ń ṣe pé tó ń ṣe tó sì òun náà máa mọ̀ pé yẹ kí Sunday di mẹ́fà kó di mẹ́jọ òun ló máa mẹ́ tó jẹ́ Sunday inú wọn. nígbà tó ń sọ bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀tá kan ló máa lọ sọ fún ìyá onídìrí. òun ni Ọlọ́run nìyẹn ìdájọ́ ti wà lórí ayé ẹ̀. ṣé wá rí Sunday Igboho kó má sún mọ́ Gani Adams kó jọ mí ní kó má parí ìjà o kọ́ máa kíra wọn kọ́ máa rẹ́rìn síra wọn lókèrè ni o wá jẹun májèlé ni o wá jókòó orí nǹkan ló máa jókòó lé o Ọlọ́run ní kẹ́kọ̀ọ́ wá Sunday sí o kó má lè jẹ́ kó má bàa ṣe ọ̀rẹ́ rárá torí eré kí la jábẹ́kùn ṣe bó ti pàdé ẹlẹ́wọ̀n pẹ̀lá síwín kó má bàa ṣe ọ̀rẹ́ rárá kò sọ̀rẹ́ Moscow kó má bàa ṣe ọ̀rẹ́ rárá gbogbo táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ń sọ tó ń lọ ṣe níta gbangba ṣé bóun ló rán wọn ló ti dìbọn lé ó ti dìbọn ló rán wọn kọ́ máa lọ sọ òun lẹ̀ ṣé gbogbo wọn náà lọ sí tú àṣírí ara wọn bá ṣe máa ṣe fún Sunday Igboho báwọn ṣe máa fàfọwọ́ Fúlàní ṣé báwọn nìyẹn èmi ò lè sọ pé Gani Adams kò sí nínú àwọn tó lọ wọlé Sunday Igboho ní júlẹ̀ ìyá pásánà. ẹ bẹ̀rẹ̀ o ẹ mọ̀mọ́ fàájà èmi ò lè sọ pọ̀ sínú wọn torí pé inú òdò rárá bọ́mọkùnrin ṣe é ṣe ní òdò ó ní lára èèyàn ni onífọ́nwánàì ni kó tẹ́ ń ṣẹ́jú ẹ̀ ṣe fẹ́ jọ àwa Yorùbá ní nígbà tá a lọ gbọ́mọ kápọ̀ ọmọ bídà
káwá fi joyè nílẹ̀ Yorùbá níbo ni Tápà ṣe wọlé Yorùbá ẹ wá sọ pé kó ń wọ ọmọ ọkọ ẹwọ lòun kọlà ọmọ ọkọ ló láyé ọjọ́ wọn máa lè mọ ọmọ ọkọ ló ṣe máa ń kọlà fún ọmọ ọkọ ni ló ṣe gbé láti bàbá ẹ ṣe gbé láti lẹ́ẹ̀kẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni tó ẹjẹ má jẹ́ kó súnmọ́ Gani Adams ẹjẹ má jẹ́ kó súnmọ́ nínú àwọn tó dẹ̀ ń kó káàkiri gan mi ì lè sọ wípé àwọn ọ̀tọ̀ lè sínú wọn o kó má fọkàn sí wọn o torí pé nígbà tó ń ṣó wọn dò ní tó lọ bá àwọn Fúlàní tó gbé olóyún nígbòho tó ń sọ̀rọ̀ téèyàn bá fojú inú wo dáadáa èèyàn máa rí ojú àwọn èèyàn kan ohun téèyàn bá ní ẹ̀mí Ọlọ́run ó máa mọ ojú àwọn èèyàn kan pé àwọn eléyìí ọ̀tá ni wọ́n ọkàn bá ṣe rọ́ ni. lára àwọn tẹ̀lé Sunday Igboho àbí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ̀yin èèyàn mi ṣe wo fídíò yẹn dáadáa wọ́n lára àwọn tó tẹ̀lé Sunday Igboho tí wọ́n jẹ́ Fúlàní. mo dáadáa mo tún wò dáadáa mo rí ojú wọn mo mọ ojú ẹni tí ò dá torí pé tí wọ́n bá fojú sọ̀rọ̀ èèyàn á mọ nǹkan tó wà lójú ẹ tó bá jọ mọ ojú. nítorí lè ṣọ́ rẹ̀ gidi gan kó rántí èyí tó lọ ṣe fóun nìbàdàn tó lọ ṣe oríṣiríṣi fóun ṣe bá àwọn ọmọ Gani Adams sì máa ń sọ pé tó bá lágbára ta ló ní kó sá lọ ta ló ní kó sá màjàmásálà mú òkúri lójú àwọn náà mọye OPC DSS tó wá sílé ẹ àwọn ọmọye nọ́mbà yìí wọn bẹ fún gọgàn. kódà kó jẹ́ yọkọ màjàmásálà mú òkúri tó wà lójú ogun ẹni tó bá ṣoògùn ọba fún ó gbọ́dọ̀ sá fún wọn kò gbọ́dọ̀ dúró kó ṣàyà títí. àwọn tó wá ń sọ wọ eléyìí pé ó sá lọ ó ṣe gbá ó ṣàwo látijọ́ tí bàbá wọn ti gba ààrẹ tó fi ń wọ agbádá burúkú kiri agbádá white káàkiri tó ń wọ lọ mọ́ṣáláṣí tó ń wọ lọ sí ṣọ́ọ̀ṣì bóyá àwọn náà máa gbà wọn sílẹ̀ tó àmójútó pé ìpìlẹ̀ tó fi àwọn ṣe ó ṣe fún mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì ológun jagunjagun òun gbọ́dọ̀ dúró fún ogun bí àwọn tó ti kọjá lọ àwọn tó kọjá lọ jagunjagun ni wọ́n ṣùgbọ́n àwọn ń sá káàkiri ni wọ́n sá lọ ṣọ́ọ̀ṣì wọ́n sá lọ mọ́ṣáláṣí wọ́n sá lọ patí wọ́n lọ jẹun mọ́dúkà lẹ́tì lọ jẹun patí. so nǹkan tẹ̀lé kan máa sọ ni pé kọ́ máa gba Sunday láyè kò sọ èmi ò ní kọ́ máa parí gan lè máa fira wọn jẹ́ kí Sunday má lè máa gbé fóònù ẹ̀ ní gbogbo ìgbà kọ́ máa fi nǹkan burúkú sọ̀rọ̀ sí létí gbogbo ìgbà kọ́ máa gbé fóònù ẹ̀ tó bá pè tó bá jẹ́ òun ló pè àwọn fàájà nation ti dé aláfàájà màmá à ń gbọ́ yín. kọ́ máa fi nǹkan sọ̀rọ̀ sí létí torí pé gbogbo mítìrì tó ń lọ́jọ́ ṣe nínú nǹkan bíbẹ̀ yóò mọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ á ní ẹ̀fà mọ́ra bí tẹ́ máa fi mú nìyẹn ẹ̀fà mọ́ra kí Sunday Igboho kọ́ máa sún mọ́ rárá ní òní kọ́ máa parí ìjà o wọ́n máa parí ìjà kọ́ máa tẹ́ra wọn lókèrè ni gbogbo pàtó bá dẹ̀ pé Sunday Igboho ẹlòmíì ni kọ́ máa gbé kọ́ọ̀lù kí kọ́ máa sọ fún Sunday Igboho kó sọ bó sọ báyìí Sunday Igboho gbọ́dọ̀ gbé kọ́ọ̀lù ẹ̀ ṣe tí ẹ̀ kò gbọ́dọ̀ fóun sílé sí Sunday Igboho ìhun tí mò ń bá yín sọ ó tọrọ confam mi. mo ń gbàwé yóò support yín comment section mi ti sùn ní mo ti sùn lọ́nìí mo ti sùn lọ́nìí jẹ́ kí n sọ̀rọ̀ àwọn tí wọn ò sùn wọ́n ń gbọ́ yín ní kò sọ fún yín kó má bàa ṣọ̀rẹ́ àbí eré kíni ewúrẹ́ ń bá kò ṣe kó má bàa ṣọ̀rẹ́ rárá gbogbo ọ̀tọ́ ti dìde tó ti sọ̀rọ̀ láti ọjọ́ yìí ṣé Gani Adams ìkọ́ lóró wọn ni kí àwọn fúnra wọn jáde wá ni. àtìgbà tọ́mọ yìí ti bẹ ọmọbìnrin ọmọkùnrin bí wọ́n lè gbọ́ ti bẹ̀rẹ̀ wípé kó fẹ́ gba Yorùbá lẹ̀ tó ti lọ sí gbọ̀ngàn àtìgbà yẹn ló ti dìde ogun sí. àádùn wo ṣẹ́wé lẹ́jọ́ ìjà alára ìfọ́ bọ̀rọ̀bọ̀rọ̀. ẹjọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kí Sunday Igboho sùn mọ́ Sunday Igboho wá ṣe àṣẹ pé ẹjọ́ bá mi sọ kó má gbé pẹ̀lú ẹ ẹlòmíì ni kó má gbé pẹ̀lú ẹ kó má gbé pẹ̀lú ẹ ṣètì kó má gbé pẹ̀lú ẹ ṣètì rárá Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run á ṣe aláàbò lórí ẹ̀ Ọlọ́run á fún ní agbára lórí agbára àwọn bàbá àgbà ni àwọn jagunjagun gbà ni ààrẹ ẹgbà ni ló wà ní ara Sunday Igboho ẹnikẹ́ni ò dẹ̀ lè bàjẹ́ mọ́ lára ẹ tó bá lò máa bàjẹ́ òun ló máa lọ sọ́run ó máa dẹ́ ní akọlẹ̀ gbìnrín bẹ́ẹ̀ ló ṣe máa rí Ọlọ́run á gbá ilẹ̀ Yorùbá wa fún wa Ọlọ́run á túbọ̀ ro ní agbára àwọn jagunjagun gbà náà máa dìde wọ́n máa ro ní agbára wọ́n máa ro lágbára láàárọ̀ lọ́sàn-án lọ́sàlẹ̀ lọ́sàn tó rọ́ máa ro lágbára afẹ́fẹ́ agbára máa tẹ̀lé òun agbára rọ̀lẹ́ lórí ojú agbára rọ̀lẹ́ lórí ẹnikẹ́ni ò ní rí mú kò ní dúró pọ̀ sọ ọgbọ́n kò dẹ̀ ní dúró kó máwọn ìyàwó ẹ̀ lọ́wọ́
kò dé ní fọmọ iṣẹ́ ilẹ̀ Yorùbá àtẹ̀yìn náà gba lára ẹ̀ ní jòkó. àṣẹ o àṣẹ. ayé ò ní gbóhùn lẹ́nu yín. gbogbo ẹni tó bá fẹ́ dìde ogun lórí ayé yàtọ̀ wá tá à ń sọ̀rọ̀ yìí gan náà máa dìde ogun lórí ayé àwọn ogun ọ̀run máa dìde ogun lórí ayé àwọn òṣàlẹ̀ máa dìde ogun lórí ayé ó máa gbẹ́ pálọ̀ ronú. ó ṣe máa rí ní àṣẹ ìrúbó di bẹ́ẹ̀ ó ti ṣe tó ti rí bẹ́ẹ̀. tó àbálẹ̀ èṣù ó dàṣẹ lónìí. ó dàṣẹ lónìí. nǹkan tèmi ní kí n sọ fún yín nìyẹn. àwọn fàájà màmá Yorùbá wí fàájà màmá àwọn eléyìí wọ́n lè fà á kó mú gúrúgú. ẹ tó ní mi ò sùn yẹn Ọlọ́run àbòsí ni mò ń sùn ohun àbòsí wo ni mò ń sùn èmi tí mo ti sùn lọ ẹ sọ ara mi ò ta ló ń sùn wọ́n dẹ̀ ni mi ò sùn báwo mo ti sùn Ọlọ́run àbòsí lèmi ń sùn ohun àbòsí òṣì wo ni mò ń sùn mo ti sùn o mo ti sùn mi gbọ́kàn tó ń sọ mi gbọ́kàn tó ń sọ ẹ̀dẹ̀dẹ̀ ohun àbòsí ni mò ń sùn ohun àbòsí òṣì wo ni mò ń sùn láyọ̀ ẹ̀ ṣọ́ra yín gidi gan o ẹ bàbá wa ti bẹ́ẹ̀ wo ṣó yìí gbà tí yàrá yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ń fà tó fẹ́ fà á já ẹ gbọ́ ṣé mo ti sùn. ẹ sọ náà. mi sùn alábòsí làwọn fáǹsì mi yẹ ẹ̀dá ó yẹ ìrìnà ẹgbẹ́ òsòkè mo tẹ̀ ti sùn báyìí. ẹ̀ka lẹ́mọ̀ ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ iṣẹ́ tàbí ọkọ̀ náà àbọ̀lá máa bá yín gbé o agbára Ọlọ́run ẹ̀mí dáadáa yín. bóyá ti bá ọrùn ẹ̀ wò pé mo ti sùn. à ń gbọ́ yín nìṣẹ́. ẹ rà máa àbọ̀lá yóò máa bá gbogbo agbègbè ìbára ẹran ojúlówó ọmọkọ ìlú wa lágbára Ọlọ́run. Mo kí bàbá àti Sunday Igboho dáadáa lẹ́ẹ̀kan sí pé àbọ̀ Ọlọ́run yóò máa bá wọn gbé agbára Ọlọ́run. Ọlọ́run bá nìkan lọ́jọ́ òní yóò máa bá gbé wọn borí gbogbo àwọn ọ̀tá wọn agbára Ọlọ́run tẹbí tara wọn àti gbogbo àwa ojúlówó ọmọkọ Yorùbá náà pẹ̀lú ògo Ọlọ́run àní sí ìrìn àní sí ìjẹ agbára Ọlọ́run. Ojú ó jẹ́wọ́ àwọn ìpàdé ojú ó jẹ́ wá ojú ó jẹ́wọ́ ní ìpàdé wa lágbára Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run. Aláàkọ́ ọ̀rọ̀ ni pé ní àsìkò tí tá a ti débi tá a dé yìí ká tó fi ọwọ́ tó wọ́pọ̀ pọ̀ mọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu dáadáa sí i nítorí wípé lẹ́yìn bàbá yìí kò sí ọmọ Yorùbá mi tó tún lè ṣe gbogbo nǹkan tí bàbá yìí ń ṣe fún wa lọ́mọ o kò sí mọ́. Bàbá yìí iná ló lè fún wa ní tá à ń fẹ́ ní irú òye tá à ń rí lọ báyìí lóye tá à ń rí yìí ó dàbí gba pé ojúlówó ọmọ ọkọ Yorùbá látìgbà tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà ojúlówó ọmọ ọkọ Yorùbá iná ló wà ní orí ipò ààrẹ Nàìjíríà yìí ojúlówó nítorí wípé tó bá ṣe wípé ọmọ Yorùbá mi ó ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni tó gbé irú ìgbésẹ̀ yìí gbà tí tóun ti kọ́kọ́ wà bẹ́ẹ̀ tó gbé irú ìgbésẹ̀ tí bàbá Bọ́lá Ahmed Tinubu gbé yìí nígbà yẹn ó dá mi lójú wípé ibi tí àwọn ẹran Yorùbá bára wa lónìí àbá ti bára wa ń bẹ. Kò sí bó ṣe fẹ́ sọ wípé ọ̀dájú ní ọmọ Yorùbá tó wàá sọ wípé ọ wà máa wo àwọn ìran títí ẹ ọ máa wò wọ́n ìran kírun oníran kan kó wàá máa pa wọ́n ní ení èjì ẹ̀ta ẹ̀rin kó máa pa wọ́n lọ. lórí nǹkan tí wọ́n sọ wípé wọ́n fẹ́ kó àwọn pé wọ́n fi ẹ̀sìn ìsìlámù islamic sàríà ní Burkina Faso. Burkina Faso ní kọ́ máa wà tó ń ṣe kíní kọ́ máa wà lé Nàìjíríà ní kọ́ máa pọ̀ ní skul. Sẹ́ǹdì ẹ̀ sí mi mo ti rí ṣe rí ìta ń pè ní ojúlówó ọmọ ọkọ ojúlówó iná ni Traoré ṣeun kọ́lọ́ ọba lọ́rẹ̀ mi rẹ̀ lágbára Ọlọ́run ìta ń pè ní ojúlówó gangan ní ẹni tó nífẹ̀ẹ́ ìran rẹ̀ tó mọ̀ wípé àyè tí ń fa àkóbá fún ìran Áfíríkà ọmọ pé ìyẹn náà wà lára rẹ̀ wípé kò sí orílẹ̀-èdè tí ti ń jẹ́ sàríà
tó ti lè máa ṣẹlẹ̀ tí orílẹ̀-èdè náà tí ó ní lọ síwájú. Tí àgbákò ò ní ṣe wọ́n. Tí àgbákò ò ní ṣe orílẹ̀-èdè náà, tí ìjàmbá, ìfòòró, àjálù tí ò ní máa ṣẹlẹ̀ sí àwọn ìran orílẹ̀-èdè náà. Ọmọ ó yé dáadáa. Torí òun náà rí gbogbo orílẹ̀-èdè ilẹ̀ Lárúbáwá pátápátá. Òun náà rí wípé kò sí kankan tó ní ìṣẹ́mi ń bẹ̀. Tó bá yẹ lẹ́yìn Saudi Arabia, Mẹ́kà tí wọ́n lọ yẹn, tó ṣe wípé àwọn tí ẹ bá sọ pé àwọn Amẹ́ríkà náà tó ṣe wípé àwọn ni wọ́n gbélé lọ́wọ́. Àwọn ọ̀ràn ibẹ̀ náà, àwọn ọ̀ràn Saudi tí wọ́n sì gbélé Amẹ́ríkà lọ, wọ́n mọ tí wọ́n ṣe. Amẹ́ríkà ló ń ṣọ́ Kaaba. Bàbá wa ẹ bá wa wá lọ. Amẹ́ríkà ni ní bá wọn sọ. Àwọn náà mọ̀ pé táwọn ọba gbélé. Ok, wọ́n mọ̀ pé táwọn ọba gbélé Amẹ́ríkà lọ bá yẹn, ayé tán náà ti bàjẹ́. Báyé àwọn orílẹ̀-èdè èèyàn ilẹ̀ Lárúbáwá yòókù ṣe rí. Tó kí n tó wá lọ orí ti olórí gbogbo eléyìí tó ní òun fẹ́ gbé káwọn Fúlàní ọmọ bọ̀ kìíní kankan. Ìyẹn ò ti tọ́ka wa ìran Yorùbá. A ti mú èkú ọwọ́ wa lè kú èkó àdáwà náà. Ọwọ́ wa iná lè kú àdáwà. Ọwọ́ wa lọ́wọ́ á kù sí báyìí mọ̀mọ́ mi ká má parọ́ tanra wa jẹ nítorí wípé ìta ń fẹ́ iná lọ́lọ́run ti ṣe fún wa yìí. A gbọ́dọ̀ jẹ́ kó bọ́ mọ́ wa lọ́wọ́ ká tètè gbàtà pátápátá kí bàbá Bọ́lá Ahmed Tinubu tó kú bẹ́ẹ̀ ni. Nítorí wípé a gbọ́dọ̀ fi àyè lẹ̀ wọn ò gbọ́dọ̀ fi àyè lẹ̀ kí agbára ó padà sọ́dọ̀ Fúlàní mọ́ o. Irú rẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ o. Tí agbára bá padà sọ́dọ̀ Fúlàní sẹ́rí tí ń ṣẹlẹ̀ yìí kékeré ni ìtí ó tó wá padà ṣẹlẹ̀ yóò lè ju ti ṣe yìí lọ. Sẹ́rí pé à ń ṣe kíní gírèsì omi kí ẹ fún Fúlàní nílẹ̀ wọn ní gbàtẹ́ lọ́wọ́ ẹnìkankan mọ́. Wọ́n máa ká sọ́jà lọ ọbẹ̀ ni wọ́n máa bulẹ̀ fún Fúlàní wọn lọ. Wọ́n dẹ̀ pa ẹnìwọ̀n tó bá sọ̀rọ̀. Ẹni tó bá sọ̀rọ̀ wọ́n ti máa pa lọ ni. Ọlọ́ngbọ́. Ìjọ ọ̀sẹ̀lẹ̀ nù tágbára bá padà dọ́dọ̀ wọn tán. Ìran Fúlàní ò sí ní ara Nàìjíríà. Kí ló fà tí wọ́n lè máa jẹ́ kí wọ́n máa jẹ ààrẹ orílẹ̀-èdè? Kò yẹ káàyè rẹ̀ ò sílẹ̀ fún wọn nítorí wípé wọ́n fún wọn láàyè rẹ̀ iná ní fún wọn ní ọwọ́ agbára báyẹn. Wọ́n níbi tí wọ́n ti wà kìí ṣe pé wọ́n níbi jẹ́ tí máa rìn wá ṣebí wọ́n máa ń lọ̀lú wọn àwọn tí wọ́n wà lábúlé wa nígbà wà kékeré ṣe bí wọ́n máa ń lọ̀lú wọn tí wọ́n sọ pé àwọn lọ̀lú àwọn tí wọ́n sì tó padà wá. Kìí sì ṣe lọrin ní wọ́n máa sọ pé àwọn ń lọ. Wọ́n láwọn ìlú Africa country lọ́ọ̀tí wọn wọ́n ní wọ́n ní tí máa wá náà kì í ṣe pé wọ́n ní ìtọ́fà ni wípé bí ọ̀gbẹlẹ̀ ṣe rí níbẹ̀ kò sí ọ̀gbẹlẹ̀ ní gbogbo bẹ̀ iná lọ́fà. Bàbá wa ẹ jẹ́ ká gbé kọ̀lẹ̀ lómi ẹ ṣeun gan sa. Tọ́ ẹgbẹ́ tó ẹ lómi mọ̀mọ́ mi tó. Onítìrí ti gbá àwọn èèyàn wèrè lónìí. Onítìrí 2x2 tọ́lọ́ ní kọ́lẹ̀ tí wọ́n rántí onítìrí ilé ní tọ́lọ́ tí wọ́n ní kẹ́ rántí onítìrí lálẹ́ ìbá ìtòrí Ọlọ́run onítìrí 419 à ń sọ fáwọn èèyàn ń gbà pé onítìrí yìí ó lè ní ó wá jà yín lólè wọ́n ní kí n gbẹnu sọ̀hún wọ́n ń bú mi mo rí onítìrí yìí tó máa di kúlíkúlí sẹ́nu yìí olówó gbọ́dọ̀ bàbá mo lè ṣe pé mo rẹ wọn ti dá $1 million fún ó ti gbówó ya onítìrí ti gbówó ya ẹ bá wa gbóhùn sókè mà. Yorùbáwùyí. Ní dààmú 2x2. Àti gbogbo ẹ̀yin Yorùbáwùyí inú ilé mo kí yín o. Ẹ bá mi dá màá mi lọ láwọn kí gbogbo Yorùbáwùyí fans akíyín. Ẹ kú gbólóhùn ẹ kú àdásí o náà ò ní fi wálẹ̀. Àṣẹ Èdùmàrè àṣẹ. Ẹ jọ̀ọ́ Yorùbáwùyí ẹ bá mi parí òwe yìí. Wọ́n ní lọ́jọ́ ẹ̀rín oríṣiríṣi èsì là ń rí lọ́jọ́ ẹ̀rín. Ẹ sọ fún màmí ẹ sọ báwọn Yorùbáwùyí fans mo ti sùn. Ó dáa ẹ ní sunrun kú agbára náà. Àṣẹ ó yẹ wọ́n ní ká ìbéèrè why sleeping kọ́ mo ti sùn. Oríṣiríṣi tí àsìkò nítorí àsìkò ẹ jẹ́ kí n tètè já òwe ní ẹni tó yìnbó nílé àná ẹ̀.
òun náà ni ó sọ túmọ̀ ẹ̀. Oríṣiríṣi ètè là á rí lọ́jọ́ ẹ̀rín, oríṣiríṣi ọ̀bẹ là á rí lọ́jọ́ kú erin. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi ti ṣe wá nílẹ̀ Yorùbá. Ọgbọ́n ṣe wá. Láti 50 ó lé ní 50 years tí oríṣiríṣi ti ń ṣe wá. Orí tó wá lugi tó lu ọ̀pẹ, borí ọ̀hún ò bá fọ́ kí ló yẹ ká ṣe? Ká mọ́ ọbọ ni, ó yẹ ká mọ́ ọbọ orí yẹn ni. Gbogbo wa ti sùn, Yorùbá ti sùn, àwọn bàbá wa ti sùn, a ti sùn wá tó mú kankan dání. Ṣùgbọ́n àwọn alálẹ̀ wa ní tí bá ti mọ wọ àwọn ọmọ ẹ̀ náà rè tí táwọn tí ò tó nǹkan kan máa jẹ wọ́n níyà ni wọ́n bá ké pera wọn. Wọ́n ké pera wọn. Ọ̀rúnmìlà ó ké pe Ṣàngó, Ṣàngó ké pe Ògún, Ògún ké pe Ọya, Ọya ké pe Ọ̀ṣun. Gbogbo wọn wá pera wọn wá fọwọ́sowọ́pọ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó sí wa nínú níkọ̀ọ̀kan níkọ̀. Wọ́n kọ́kọ́ lọ rọ́ọ̀lù Sunday Igboho pé ìwọ ọmọ yìí ìwọ lọ ṣáájú. Nígbà tó ṣáájú, bọ́n ṣe tún lọ kó sínú Tani Ọlọ́run náà ni. Tani Ọlọ́run náà bẹ̀rẹ̀ sí ní kọjá ìyẹ̀ níwájú wọn. Ó wá tún kó sí àwọn mùsùlùmí nínú ni wọ́n bá lọ jí gbé. Ṣé rí jíjí gbé kan ti gbé báyìí bó ṣe ta gbogbo àwọn ms Babaji ti tèmi yẹn. Wípé níbo là ń wò tí kálukú ṣe bẹ̀rẹ̀ sí ní dìde nìyẹn. Orí kálukú wá bẹ̀rẹ̀ sí ní ṣí. Ojú kálukú wá bẹ̀rẹ̀ sí ní là lóríṣiríṣi. Ní gbogbo ọ̀nà, ó tún lọ rọ́ọ̀lù inú bàbá Tinubu. Ó rọ́ọ̀lù Tinubu náà. Everything wá kọlura wọn lóríṣiríṣi. Mi ti ẹ̀ lè sọ̀tàn yẹn tán, ṣùgbọ́n mo mọ̀ pé tí mo bá máa ṣe ìwé kan ò ká. Yorùbá wuyì, ẹ jẹ́ ká máa dúpẹ́. Ìgbà díẹ̀ náà ló kù, àsìkò díẹ̀ náà ló kù ó. Kẹ́rù rí odò mi nira, ká ó wà nígbàdùn ní orí ilẹ̀ wa. Ta ló ń jẹ́ Fúlàní? Ta ló ń jẹ́ Fúlàní? Níbo náà wà? Wọn ò bí aláya bàbá wọn rí. Àsìkò díẹ̀ ló kù, ẹ wá ní kán mọ̀ pé ẹ wá ní kán mọ̀ sunkún. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣẹ́ni tó bá nà náà kọ́ ló ń sunkún ni. Ìkà nìyí o. Ẹ ń ná èèyàn, ẹ ń fọ́gi mọ́ èèyàn lóríṣiríṣi ọ̀nà. Ẹ wá ní kán mọ̀ pé ẹ wò ó, wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún ni, wọ́n àti ìṣe báyìí o, wọ́n àti ìṣe. Àtàwọn ti Gani Adams, àtàwọn oríṣiríṣi wọn gbogbo wọn fún àtòkàn, tá a bá jó wọn ò fún àdó. Ìyá tó sọ̀rọ̀ tán láìpẹ́ yìí tí wọ́n ń sọ oríṣiríṣi nípa Sunday Igboho wípé kó má pèsè Ádámù Bádé Gani Adams bá sọ pé wọ́n dá tó wọ́n ṣe sísọ ojú kékeré náà fi ń wo irun ọ̀rẹ́ wa. Sunday Igboho ti kọjá gbogbo èèyàn, kò sí tó fẹ́ ṣe, kò sí nǹkan kan tó fẹ́ ṣe, wọ́n á lè ṣe nada, wọ́n á lè ṣe anything, wọ́n á lè ṣe nǹkan kan fún gbogbo tó bá wù wọ́n, gbogbo tó bá wù wọ́n kan sọ̀rọ̀ àwọn ọjà, wọ́n á lè tú irun kan lára Sunday Igboho àti gbogbo ẹ̀mẹ̀wá ẹ̀. Kódà kí kọ́ wá jọ ìlú ẹkùn, kán láwọn fẹ́ ṣe nǹkan kan, Ọlọ́run á tú wọn fún. Àwọn ọrùnmọlẹ̀ á tú wọn fún, ilẹ̀ á mú wọn, wọ́n á lè ṣe nǹkan kan. Ẹ̀tẹ́ náà máa bá bọ̀ bẹ̀ lágbára Ọlọ́run, lágbára ìkànnì, lágbára lálẹ́ Yorùbá, wọ́n á lè ṣe nǹkan kan, wọ́n á lè ṣe nǹkan kan. Ojoojúmọ́ ni mò ń fọwọ́ gbá orí mi, tí mò ń fọwọ́ gbá gbogbo ara mi. Ó Sunday Igboho àti àwọn ẹ̀mẹ̀wá ẹ̀ wípé káburú má ṣe wọ́n, aburú ò lè ṣe wọ́n, kò dẹ̀ ní ṣe mí, kò ní ṣọmọ mi, kò ní ṣọmọ tiẹ̀ náà. Gbogbo àwa tá a fẹ́ kí ìtúsílẹ̀ ọmọ Yorùbá, aburú ò ní ṣẹlẹ̀ kankan nínú wa. Títí tó gun ìyá fi ṣẹ́ tán, lágbára Ọlọ́run ojú gbogbo wa ló máa rí. Gbogbo wa la máa ké mútò pẹ̀lú òkú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni nípa ti bàbá dúdú, bàbá onígò dúdú, bàbá kúkúrú ọjọ́ sí ó jèso. Àbáṣà wọ́n ní kò jèso, wọ́n ní bàbá ò jèso. Wọ́n ní gbin onírun ló jẹ. Lẹ́yìn ọmọ nǹkan tó ń pè léṣo ni.
kí ló dé tẹ̀ ń ṣe bí ó ọmọ ké mi? èso ní ádámù jẹ nínú tí wọ́n fi bí àwọn ọmọ wọn. Sẹ́yìn ò mọ̀ wípé èso náà máa ń ṣe èso kọ́lẹ̀ yìí jẹ tẹ́ fi dá àwọn ọmọ nìyí. bọ́dà tí wọ́n á já sí báyìí torí Ọlọ́run. Èso ló jẹ. So àtijọ́ tó ti kú tí gbogbo wa ti ń jubilẹ́sì náà láti mọ̀ pé kò ló jẹ. So fi ní òsì fáyẹ̀sẹ̀ mú jáde yẹn ní òsì gbogbo wa ti mọ̀ tẹ́lẹ̀. Èso ló jẹ. So bó ṣe jẹ́ nìyẹn. Ó dáa ṣeun yá wa. Wọ́n Yorùbá. God bless. Amen. Àṣẹ. Yorùbá. God bless Ìwẹ̀kùn. God bless gbogbo wa o. Àṣẹ o. God bless all Yorùbá in Jesus' name. Àṣẹ ìdùnnú. Ẹ ṣeun màmí, ẹ ṣeun gan. Ẹ máa bẹ́ ṣòbọ̀. À ń bẹ́ tó bọ̀. Ó ga Yorùbáwùyí fans ọ̀rọ̀ yín mo rí báyìí mo bẹ́ rí. Mo rí yín mo gbèdì. Tọ́mọdé yàn rí yóò gbèdì Yorùbáwùyí fans ẹ̀yin lẹ́yìn jẹ́ bẹ́ẹ̀. Ẹ bá gbóhùn sókè o, ṣẹ́yìn náà fẹ́ bú wa, ẹ fẹ́ fàájà ni. Màmí ẹ̀ ní dààmú. Fólò ẹ ṣe wo God bless you, ọwọ́ yẹn máa lọ sókè. Àṣẹ ìgbìmọ̀ rẹ̀. Àṣẹ. Ó clear. Ẹ ṣe gan ni gbogbo ìgbà tí ilẹ̀ Yorùbá máa gbòmìnira àmì wáyé tí. Àṣẹ ìgbìmọ̀ rẹ̀. Àṣẹ. Ẹ mọ bá mi kí bọ̀dá Àdìsá, ẹni mi ní bọ̀dá Àdìsá ṣe é, wọ́n kú gbogbo gbà wa, Ọlọ́run jẹ̀ kan pé fún wa. Wọn ò ní tán ṣáájú, wọn á kéré oko délé láṣẹ Olódùmarè. Alákọ̀ọ́kọ́ náà mo kọ́ fẹ́ mu látòrí Àdàmú àbí Àdàmú ní ìlérò pé ìran Yorùbá kankan ń jádàmú. Yorùbáwùyí wọn kì í fọ́dàlẹ̀ ní second chance o, I swear. Lórí támákì kò sí 99 loyalty. Ó ṣe ọmọ gbogbo 100 ni. Ọlọ́run ṣẹ́rí tó bá ti lè mú tẹ fọ́dàlẹ̀ ní second chance gbígbà pẹ́ fún láàyè ni. No second chance. Ajé ń gbọ́ ọ̀dàlẹ̀ ò lè yí kúrú kò lè yí nǹkan náà ò lè yí padà. Ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ máa jẹ́ láíláí. Make e dey in lane, make we too dey our lane. Kálukú kó dúró sáàyè bàbá rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, bàbá Tinubu à ń dúpẹ́ ilé tẹ́ ń ṣe o, àmọ́ bàbá ìjà dúpẹ́ délẹ̀. Ẹ mọ̀ rò pé tẹ́ bá sọ̀kalẹ̀ fine, tẹ́ bá ṣe ọdún 7, tẹ́ bá sọ̀kalẹ̀ tí a ti kú ọ̀lọ́ndà àwọn olórí burúkú akẹranmérò yìí, àwọn ìran àfitọ́ wẹ́rí yìí, ìran Yorùbá ọlọ́ta wa máa wà nínú pọ́blẹ́mù. Ẹ̀yin àgbà tó ṣe bí òwe ní pátápátá láfọ́jú kùnàkùnà làdẹ́tẹ̀, ojú àfọ́fọ́ tán ìjà ni wọ́n dálẹ̀. Ẹja mọ̀ lọ. Ṣé wàá rà wọ́n tán náà lọ kọ́ ṣèrìà lọ, kò sí wàhálà kan mọ̀ bọ. Àwọn ẹbí wọn wà ní Kánò, wọn wà ní Kaduna, wọn wà ní Jọ́ọ̀sì. Àwọn fámìlì wọn tán fẹ́ lọ bá nìyẹn. Nílẹ̀ Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ ṣèrìà lọ, ẹni tó máa kú ló máa kú, ẹni tó máa kú Yorùbáwùyí. Ṣé rí tẹ́ bá ṣàkíyèsí lọ́jọ́ ẹ rí pé a ti ń dá àwọn ọmọ ọkọ mọ̀, a ti ń dá àwọn ọmọ àlè mọ̀. Níbi tí ilẹ̀ Yorùbá délé ní ìkẹyọ̀ kan tínú mi máa ń dùn sí mi pé òwe tán fi máa ń pè wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹnu Yorùbá òkò, àwọn alálẹ̀ ti bá wa ṣẹ́gun ẹnu Yorùbá nìkan. Ẹnu Yorùbá ti kò, inú mi máa kọ́kọ́ ń dùn lórí ìyẹn náà. Ṣé rí òṣùṣù ọwọ̀ tí ó bá ń gbá ilẹ̀ á gbálẹ̀ ṣàràṣàràṣàrà tó máa mọ́, bọ̀ gágá ọwọ̀ yóò kàn mọ́ tiraka ni. Ṣé? Hello. Tabati. Network ìyàwó àyídẹ̀ wa. Hello. Ṣé àwọn. Hello. Wọ́n pàdánù ìyá wọn fún iṣẹ́ ọmọ táwọn. Yorùbáwùyí. Hello, à ń gbọ́ yín. Àwọn ọmọ àlè kan tó wà láàrin wa. Network ìyá wa yìí. Ṣé ká tún wọn pè? Because network. Ó yẹ pé ọ̀rọ̀ wọn yẹn ó ń sakalamídẹ́ẹ̀dò. Ẹ bá wa gbóhùn sókè yẹn ká pẹ́. Ó dà á máa tún wọn pè. Ẹ bá wa gbóhùn sókè. Ẹ kú ètò Yorùbáwùyí, God bless you pẹ̀lú ohun àbòsí ìṣá. Bóyá bọ̀dá Àdìsá dẹ̀ ti fún yín lóyún ni a lè sọ. Ó dà pé mo ti lóyún o. Anyway, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀. Number 1, Sherry ti Gani Adams yẹn àmọ́ ni tí ò wá rẹ̀ ràn. Ẹ má tiẹ̀ jẹ́ ká máa sọ atótónu lórí ọ̀rọ̀ ẹ̀ mọ́.
alábòsí ìgbẹ̀yìn alábòsí ò kì í da ẹ filẹ̀ wọ́n ní ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ fàdàmú Adams àbí Àdàmú mi mọ whatever his name is ẹ fìyẹn sílẹ̀ kó máa bá yé èyí now olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ikú ò ní pa ẹ́ torí ikú ò kì í pa ẹ́ tù lójú ìbọn nǹkan kan ò ní ṣe àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n á dúró tì ẹ́ bó ṣe ń lọ lọ́la àwọn rúmọlẹ̀ á máa bẹ́ ẹ lọ ìyá ẹ lọ́run náà kò ní sùn gbogbo àwọn irúnmọlẹ̀ gbogbo obìnrin ayé wọ́n máa wà lẹ́yìn ẹ̀ ó máa lọre wọ́n ní fínilé ẹdìyẹ ń yógun èmì mọ́ wàá lọre wàá bọ̀re láṣẹ Èdùmàrè ṣé wá rí àwọn tó lọ ń kọ́ ṣàrí àbí sẹ̀rí àbí whatever tó lọ kọ́ ní Saudi wọ́n kọ́ dáadáa kán pass kán gba certificate kán glaze ẹ̀ tán bá ti ń dé kán lọ hang ẹ̀ sí ọ́fíìsì gọ́vnà wọn tó ní kó máa bọ̀ Nàìjíríà ṣé Nàìjíríà jẹ́ kó máa bọ̀ nílẹ̀ Yorùbá ṣé ibẹ̀ jẹ́ lè fádà wọn ni kò níbi tán ti wá ni kán padà lọ sí Futaja lọ́nà àbí wherever tó ti wá Traoré is the main man in Africa then bàbá olódì òde ride on bàbá àjẹpẹ́ ayé ó máa pẹ́ lórí oyè yẹn 2027 ó máa wọlé bó tiẹ̀ bá dìgbò fún ẹ wàá wọlé tó ló ti ń ṣe nǹkan tó dùn máa ọmọ Yorùbá nú ṣùgbọ́n jọ̀wọ́ wá gbà wá lágbàtàn má jẹ́ káwọn máa fìtọ̀wẹ́ rí yìí má jẹ́ kán gbàlú wa mọ́ wa lọ́wọ́ ilẹ̀ náà ń wá kò sí nǹkan míì tán wá ilẹ̀ náà fẹ́ gbà gbogbo ọ̀nà àlùkọ́ rírọ́ yìí tán mọ̀ náà ń gbà ẹ wo láti ìgbà tí wọ́n ti lọ kó tán ti free àwọn ọmọ wọn yẹn ṣe rí i pé ajínigbé dínkù bẹ́ẹ̀ ni àwọn tó yẹ kán arrest pọ̀ Nàìjíríà kí ló ń jókòó ṣe nílé ìgbìmọ̀ aṣòfin kí ni wọ́n sanwó fún wọn fún kán lọ ń jókòó síbẹ̀ kán lọ ń support àwọn Fúlàní olórí burúkú wọ̀nyí mélòó ni gbogbo Fúlàní tó wà nílùú yẹn gan wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ pẹ̀lú Haúsá Fúlàní wọ́n eradicate àwọn Fúlàní àwọn Haúsá tó wà ń bẹ̀ ń gbà yẹn ni wọ́n tún fẹ́ ṣe yẹn ilẹ̀ Yorùbá Fúlàní kò ní dáa fún yàláyà gbogbo wọn wọ́n padà sí Futaja lọ́n tó ti wá o nísìnyí àwọn Yorùbá gan ti tají torí mo gbọ́ nǹkan tí ọkùnrin kan sọ ó lọ́mọ Muslim lòun ó ní bọ̀tà àwọn kan ń ṣe kinní kan bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọkọ Yorùbá ti dìde ìsìláàmù wọn tó fẹ́ fi gba nǹkan gidi lọ́wọ́ wa ẹ wò kò ní ṣeé ṣe fún wọn ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ tó yá mọ̀ pé ogun yẹn lóòótọ́ wọn ní Yorùbá ẹnu wa ti kò lórí eléyìí o bẹ́ẹ̀ni wo òkò àwọn alálẹ̀ àwọn yẹn ti dìde wọ́n ti gbéyàn dìde Sunday Igboho Òòṣà ọmọ ò ní kú mọ́ ẹ lọ́wọ́ o ayé ò dẹ̀ ní kú mọ́ ẹ lórí o ò dẹ̀ ní kú fọ́tàyọ̀ ilẹ̀ Yorùbá tó ń retí àti gbàlà yìí àwọn ẹlálẹ̀ á fún ẹ ṣe orí ẹ ò ní gbàbọdé o wọ́n bá robi sí ẹ wọ́n á máa forí ara wọn gbé ni wọ́n wà láàrin ìrù ẹkùn tó kójọ gan àṣírí wọn ò ní bò bọ́bá ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi ń lù ẹni bá gbọ́wọ́ ọbí sí ẹ Sunday á fi ṣe rẹ̀ àti tí ò bá gba bí obìnrin jáde lókù wọ́n fọ̀bẹ gbé jáde gan nǹkan kí nǹkan tó bá rò lé ẹ lórí ayé lílé wọn lórí tọmọtọmọ ni ó dàárọ̀ Yorùbá wù ẹ máa bẹ tó bọ̀. ẹ jẹ́ ká tún yà wá pé yà wá no second chance wọ́n ní kò sí second chance fún ọ̀dàlẹ̀ ọ̀rọ̀ yẹn wúwo wọ́n ní no second chance fọ́dà àwọn èèyàn ní ká tún yín pè wọ́n náà fẹ́ tún ọ̀rọ̀ yẹn gbọ́ pé no second chance fún ọ̀dàlẹ̀ wọ́n ní kẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀lú. kò sí second chance fọ́dàlẹ̀ ọ̀rọ̀ ayé là gbé kò sí second chance fọ́dàlẹ̀ wàláì ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ máa jẹ́ ó ṣe pé agbára wa àbí nǹkan kan ló tún wọn láwọn wà pé ilé ọ̀tá ni o mọ́tẹ̀lé ọ̀dàlẹ̀ ní ọmọ jẹ́. bàbá mi wò mí gbọ́ pé ẹ̀dá rí máa jayé ẹ lọ 120 ó sì ní ìṣó ni ó dẹ̀ ní mọ bójú ọmọ láṣẹ Elédùmarè alákàn kò kí ń ṣe tiẹ̀ ọmọ aládìkún olórin kan tí mo máa ń láì máa fi ń gbó nìyẹn bí ilé orí mi máa ń gbà ní ọ̀fẹ́ pọn dísà èèjò pínpínpín ó di fàmífà ẹ lọ́wọ́ ẹ nílẹ̀ pọn ló dá. irú oríkì wo gan lóríkì ní ìsọ̀nì. wọ́n jà sán Sunday mi Ìgbòho wọ́n jà sán Sunday mi ọkùnrin làdá olèlúra ọmọ ọjọ́ gbogbo ògùn jẹ ògùn mo dá kẹ́kẹ́ mo gbé lura dé ìfẹ́ o. Bàbá Sunday tó mewé megbò tó pọ̀ gan àdìsájò ogún ògùn ó dẹ̀ tún gbẹ̀kẹ̀ lọ́lọ́
májàsọlá mi gbọ́ pé ẹjọ́ bàbá mi ẹ wò ẹ̀yin máa jayé lílo àwọn táyín máa fòrò kí ni wọ́n máa dà wọ́n máa ké kú wọ́n máa ṣe kí ni wọ́n máa ké ẹ fi wọ́n lẹ́jọ́. ṣé ẹ fẹ́ fa ṣóòjà ni. ju gbogbo òbí ẹ táwọn yẹn àti ju ibi tí wọ́n wà lọ. ẹ bí mo ṣe dànù lẹ̀bi ẹnu ẹlẹ́ni ṣe fẹ́ fa ṣóòjà ni ẹ fẹ́ kan jẹ́wọ́ tó fẹ́ kán rán yín sí mi. ẹ ti ń sun àbòsí tẹ́lẹ̀ ọ̀gbẹ́ ẹnu ọjọ́ mẹ́ta yìí báyìí ti ń sun àwọn ohun àbòsí kan mo lè rò kókó ṣe túbọ̀ dáàbì kakọ yín lẹ̀ ṣe yẹn Ọlọ́run ẹ ti ń sun àwọn ohun àbòsí kan. mo ti sùn mí gbọ́ nǹkan tẹ́ ẹ sọ. ohun àbòsí kan ilẹ̀ Yorùbá gbé gbogbo wa láṣẹ. májàsọ́lá Sunday ní Ìgbòho Òòṣà ní májàsọ́lá Sunday ọkùnrin làkọ̀ ọkùnrin làdá ọmọ gbogbo ogun jẹ ogun ọdákẹ́ gbogbo olùradé fẹ́ o bàbá Sunday tó mewé megbò tó pọ̀ gan àdìsájú ogún ogun ó dẹ̀ tún gbẹ̀kẹ̀ lọ́lọ́ ikú oníṣẹ́ mi rẹ̀ jẹ́ àṣẹ ẹni ẹ bá mi pọ̀ lọ́wọ́ fún ìyàwó àlè àjọ kẹfẹ́ mi nìkan ṣe fún òòṣà ọmọ mọ́jọ́ lẹ́yìn ọmọ kò sọ ọmọ yàrá wọn lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́ lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́ ojúlówó ọmọ kọ nìkan táwọn ọmọ yẹn ẹ faramọ́ kí wọ́n parí ìjà Sunday Igboho àti Gani Adams. àtàwọn náà wọn fọdàlẹ second chance Yorùbá wuyì wọn máa ń pọnà ọdẹ yẹn lẹ́yìn wọn má tẹ̀lé lẹgọba Ọlọ́run ìran Yorùbá wò lẹgbẹrí tó ń dádàmú Yorùbá wuyì ẹ̀yin náà lọ ṣe findings yìí dáadáa mo mọ̀ pé intelligent woman ni ẹ lọ ṣe findings dáadáa. wọ́n ní Adams ìran Yorùbá wò ló ń dádàmú. Adams. ayé làgbé má máa fọ àǹdí mi ẹ má máa fọ àǹdí mi ẹ máa fọ àǹdí mi. wọ́n ní Adams mi mọ̀ pé Adamu ṣáàtì mú Adamu ní Adams ní Adams. ìran Yorùbá ń dádàmú Adéyínká Ọmọlẹ́wà Adéjọkẹ́ Adéṣẹwà. kí ló tẹ̀ ń fa aṣọ ìjàmọ́ mi lọ́wọ́ báyìí. kíkẹ́ Gani Adams ṣé Gani Adams nàbí Gani Adams. kò sẹ́ tó ìran Yorùbá jẹ́ bẹ́ẹ̀ amókan wà ní Yorùbá. Adékúnlé Adéwálé Adéṣínà Yorùbá wuyẹ bọ́lẹ̀ ń bẹ jàre ẹ má máa wá ìmì jàre ẹ má máa wá ìmì bọ́lẹ̀ ń bẹ. wọn fọ́dà lẹ́ second time gbé wọn alábìkún ẹ̀lọ́dàlẹ́ wọn máa jẹ́jẹ́ ti tiẹ̀ Ọlọ́run ò dààmú òfurufú Ọlọ́run ìbọ̀kẹ́sẹ̀. lórí títí ọlọ́dà kò sí 99.9% loyalty 100%. kò sí o. àwọn eléyìí wọ́n gbé Sunday Igboho báyìí wọ́n gbé sórí bíi gálà ni wọ́n kiri ẹnu odò ọ̀pọ̀ yẹn báyìí. Sunday Igboho owó tí wàá nìyẹn tí bàbá kan ìjọ kan tó ń gọ́ṣẹ́ fáwa sí i alóyún àkọ́bí òṣùpá tó ti Ọlọ́run láti kú gọ́ṣẹ́ fún wa Ọlọ́run èmi máa tà á ní tí bàbá gọ́ṣẹ́ fún mi lásán máa tà á ní. ọgbẹ́ ìtẹ́ pè mí lólè ṣe ti pé ẹ tí mo tún mú mi wà ọ̀fọ́ nìyí o Sunday Igboho bá gọ́ṣẹ́ fún wa àwọn máa tà á ní ẹ pè mí ní kọ́kọ́ lólè. wọ́n máa tà á ní Yorùbá wuyì Ọlọ́run kò ṣe kó sọ̀rọ̀ fún mi ẹni wúyẹ tó bá ti gbọ́ ẹ fún wa lórí ọmọ òṣùpá. kò sọ́jà àfihàn kì í wọjà kí gba ojú máa wò náà. ẹ fún wa lórí àkọ́bí òṣùpá tá ló mọ ẹ yẹn. jẹ́ kí n rántí dáadáa àní máa ń gbọ́ wọn dáadáa. ó ti get started wọn ò rántí wọn. èmi gbọ́dọ̀ àgbẹ̀ ní ẹran wa létí orin àkọ́bí òṣùpá. èmi ò jẹ́ ẹran ọjọ́ òṣùpá. mo máa rántí ohun tí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwé ìran àtòrí lọ́yẹ̀ máa tò sí mi lórí. ó yá ìwé ìran kó máa rán yín létí ìsọ̀yè sí yín lọ́kàn. bẹ́ẹ̀ ni nà ó ṣe ń lọ afẹ́fẹ́ kì í fẹ́ kẹ́nu máa wò pé má jìkọ̀ra wọn ẹnì kan kì í kó dídẹ rẹ́ lédè. yàrá ẹ ti rántí dẹ́wà rántí ẹ máa lọ. wàhálà ìlú ti tó. orin Saheed orin ọmọ Saheed Òṣùpá àkọ́bí òṣùpá orin àkọ́bí òṣùpá ẹran wa létí ká kọ́ because ó ti fi kíní sórí orin ẹ̀ pọ́yé máa bá gbọ́ ó yẹ kó máa gbowó ni tọ́ máa bá play ẹ̀ but ó ti fi kílò kí ó dà kó fi copyright sí. àkọ́bí òṣùpá for Sunday Igboho ẹlẹ́bàá gbóhùn sókè. ẹ kalẹ̀ pé tó bá. ẹ fi lédè àsìkò yìí. nǹkan dá sí sọ ni òun mi wà ẹlẹ́dún kojú oorun náà tó nípa ọ̀rọ̀ Mr. Gani Dàmú. Gani Dàmú báwo. ẹjọ́
Gani Adamu pé wọ́n tún ní ẹ má Gani bínú Adamu. inú morúkọ yẹn pè ní ọ Gani Adamu àbí Adamu dẹ̀ ní àwọn ń sọ àwọn ọmọ tápà bàbá tó wá láti tápà yẹn ni mò ń sọ so ẹ jọ kí bàbá wa chief wọ́n má tẹ̀ parí ìjà wọn kó má ṣe pọ̀ because ọ̀dàlẹ̀ máa ń bálẹ̀ kú ni o wọ́n jẹ́ kó máa lọ ń lo ẹ̀ lára ẹ̀ ń pọ̀ lára láyìn. so ẹ̀yin náà gbàgbọ́ pé kán parí ẹ̀ ẹ ṣeun. ẹ wo èèyàn tó ń ṣe irú tó bọ́ síta tó ń sọ nonsense kí ni chief olóyè ṣe fún un òun ló ń rán àwọn ọmọ síta Ìgbòho jẹ́ APC Ìgbòho ṣe gbà kí ló ń gbà lọ́wọ́ ẹ̀. ó tẹ̀ wá gbé kíní ẹ̀ sójú ju kò rí fi pamọ́ rárá. wọn abẹ́rẹ́ nǹkan wọn gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ náà wọn ní kó má ṣe ti tiẹ̀. àmọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé òun ṣọmọ Yorùbá oyè tán wọ́n fún ẹ lóyè Yorùbá òun ṣọmọ Yorùbá kò dẹ̀ sẹ́ni tó díẹ̀ lọ́wọ́ mú kò sẹ́ni tó bẹ́ẹ̀ jà sí ẹni tó ṣe tiẹ̀ tó ń ran ọmọ Yorùbá lọ́wọ́ ó tún bẹ̀rẹ̀ sí bínú ẹ̀ káàkiri òbí kó máa sí tolóyè ẹ̀sìn ìwà ìbúlá wa fojú sí o. wọ́n ti pa anybody tán. Gani torí tí o bá ti tolóyè tó tún bá a súnmọ́ ọmọ olódòdẹ báyìí ìbúlá fẹ́ fojú sí báyìí bólà ìyá olóyún tó ń gbé àwọn ọmọ àwọn tó ń gbà káàkiri yẹn bólà fẹ́ fojú sí so bàbá dẹ̀ máa wà lórí sítórì tó máa sọ sítórì tiẹ̀ so ẹjọ́ tó máa parí ẹ̀ náà kò nídìí kan jọ ṣe pọ̀ tó bèrè rí nìyẹn o. gbọ́dọ̀ ṣòmọ májàsọ́lá ikú bàbá erékù Ìgbòho sàmì májàsọ́lá ikú bàbá erékù ẹni sùn olóko jẹ́ ẹni sùn mo ti gbé kọ́ ni ẹ má bínú. Yes ma mo ń gbọ́ program náà mo ní kí n dá ṣètò ma. ẹ bá wa dá sí i. Yes ma ẹ kú ètò ma. àjọ ń ṣètò ni màmí. Ọlọ́run máa fi ń ṣe ma. táwọn bá wa ṣe o. lágbára Ọlọ́run ní jẹ́ ká dààmú. àṣẹ o. ẹ̀rọ orúkọ yẹn jẹ́ ti gbórúkọ yẹn Ọlọ́run ní jẹ́ ká dààmú. àṣẹ o àtàkì gbọ́. so tàbádẹ ti ń rí àwọn aládàámú ó yẹ kéèyàn máa sá fún wọn. alábòsí ni wọn. tẹ bá ti rójú wọn ẹ ti mọ̀. nǹkan tó wà nù wọn ojú tẹ bá rí nù wọn ẹ ní súnmọ́ wọn. àwọn alábòsí ni wọn. tó bá yà àṣírí túbọ̀ máa tú. àṣírí ò tí ì tú tán. àwọn alábọ̀dé ni wọn. gbogbo ọgbọ́n tó ń dá gbogbo èrò wọn ẹjọ́ tí ò bá sí bàbá olóyè Sunday Ìgbòho yìí tó pariwo síta nǹkan táwọn ológun tí gbogbo wọn fìdí tó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ jẹ́ ká máa kí ẹni tọ́nà bá ń lò ká má máa fojú rẹ̀ náà ni tọ́nà bá ń lò olóore Yorùbá ni wọ́n olóore aláàánú Yorùbá ni wọ́n ọmọ wọn kọ́kọ́ sínú àwọn ọmọ yẹn bàbá yẹ oṣù bàbá yẹ owó tí ò bá sí ariwo wọn tó ta àwọn ológun létí kò sí ẹni tí ìbá dìde ariwo wọn ló ta president létí ẹjọ́ téèyàn bá ń ṣe ẹjẹ ká sọ pé ó ń ṣe tó bá yẹ pé bàbá yóò sí wọn ṣì wà láyà àbúrò tí wọn ti wá sílé àwọn ọmọ yẹn máa ṣègbè sínú igbó ni àwọn ọmọ Chibok dà lónìí àwọn ọmọ Chibok dà lónìí kí ló dé tí a fẹ́ fi ọ̀tẹ̀ ní gbogbo ìlú tí Ọlọ́run dá ẹ lọ kọ sílẹ̀ kẹ lọ wò dáadáa ilẹ̀ Yorùbá yẹn ló dáa jù ní gbogbo ìlú káàkiri àtàbúrọ̀dù àti gbogbo ẹ̀ kò sí ìlú tó dáa tó lẹ̀ Yorùbá so àsìkò ti tó ká mọ̀ tanra wa jẹ a fẹ́ mọ àwọn ọlọ̀tẹ̀ yẹ tí ilẹ̀ Yorùbá tó bá dúró tán a máa yọ wọ́n dànù ni torí àwọn ni igi wọ́rọ́kọ́ tó ń dáná rú then ẹ jọ̀ọ́ kò sí àsùnpìyè mọ́ rárá kò ṣeré ní Moscow ẹ má bínú mo yẹ sọ yẹ kò sí àsùnpìyè àwọn ọlọ́dẹ wa gbogbo àwọn ọlọ́dẹ wa káàkiri mo ti sọ tẹ́lẹ̀ mo tún máa bẹ̀ yín ní bẹ́yẹ̀ lẹ́ máa gbá ni a gbọ́dọ̀ máa dá owó títí ká wa tá a wà káàkiri ká máa dá owó ká dáwó fáwọn ọlọ́dẹ yẹn kan wà àwọn náà máa ń pè ní standby tó bá gbọ́ hẹ́ẹ̀bì kọ̀ọ̀kan tó mọ àwọn gan ti kàn wọ́n lára gbogbo àwọn èèyàn tó wà káàkiri títí káwọn tó wà láàbúrò tí wọ́n bá gbalẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ ẹjọ́ bó la fẹ́ dé sí ẹ jẹ́ ká lárò jinlẹ̀ o àsìkò tá a máa ní àròjinlẹ̀ láwa yìí kì í ṣe àsìkò tá a máa tanra wa jẹ then
bàbá yìí bàbá Tinubu Ọlọ́run túbọ̀ ràn wọ́n lọ́wọ́ wọ́n wọlé ẹlẹ́ẹ̀kejì ò lágbára Ọlọ́run bọ̀ tí wọ́n bá ti wọlé ẹlẹ́ẹ̀kejì bóyá ọdún 3 náà ti lò ní bóyá 2 náà ti lò ní kó tó palẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin kó jẹ́ kí Yorùbá dá dúró mi ò pa á láṣẹ òun fi ń sọ̀rọ̀ ni òbí kọ́ sí ẹ̀rọ àwọn karambà ni wọn kí ronú ọjọ́ ọ̀la wọn dẹ̀ ní fújọ́. wọn dẹ̀ lẹ́mí ìdáríjì. wọn lẹ́mí ìdáríjì ẹ má yẹ ká máa tara wa jẹ ẹ má yẹ ká tara wa ẹ má yẹ ká sún àsopéye mọ́ Ọlọ́run ti ta wá jí báyìí àti jí báyìí ẹ má yẹ ká tó lọ fọnù burúkú kò wá mọ́ o. ṣé ẹ rí gbogbo àwọn ọlọ́tẹ̀ yẹn wọ́n kéré tí ẹnu àwa tó bá ti kù ibà ti kù gbogbo àwọn ọlọ́tẹ̀ yẹn ó kéré ẹ mo fẹ́ bẹ̀ àwọn tó wà lẹ́yìn odi tí wọ́n sọ pé àìdùn kì ẹ́ àwa ni kán kí ẹ jù because gbogbo wọn ló ṣe investment sínú ilé ẹjọ́ tó bá ti gba gbogbo investment wọn tó ti jogún ẹbùn náà fẹ́ dé sí gbogbo làálàá wọn gbogbo ìdààmú wọn ṣé kò ti tán. àwọn ọmọ yẹn tí wọ́n gbà lẹ́nu jẹ́ mẹ́ta bàbá yìí sọ̀rọ̀ wọ́n sọ pé ẹ fún mi láàyè ẹ jẹ́ kí n lọ gbà wá tó ti rà àwọn kan tó ń bú wọn tí wọn bá pariwo síta àwọn ológun ò ní dìde gbogbo àwọn tó dìde ò ní dìde o iṣẹ́ ni bàbá yìí ṣe ẹ jẹ́ ká máa fi iṣẹ́ yìn wọ́n yín ní kéèyàn lè ṣe mí ni ẹ ṣeun gan tó bẹ yẹn sọ pé ọ̀rọ̀ owó lórí ọ̀rọ̀ owó àwọn èèyàn ti ń pè mí Yorùbáwùyí ẹ fẹ́ ra kíní kan fẹ́rẹ̀ Sunday Igboho àwọn fẹ́ ṣe gbá àwọn fẹ́ ṣe ẹnìkan padà tún pè mí pé àwọn kan ní wọ́n ń gbowó pọ́n ní $1 million náà fẹ́ ra kíní kan wọ́n fẹ́ ra kíní kan èmi ò ní kẹ́ ẹ dáwó fẹ́ níbọ̀dì o èmi ò dẹ̀ ní kẹ́ má dáwó fẹ́ níbọ̀dì o bàbá mi èmi ò ní. tí a bá máa dáwó Yorùbáwùyí ẹ má bínú mo lè sọ yẹ ẹ̀yin gangan lẹni tá a trust. Bàbá mi akálòlò kí n máa ń rojọ́ Ọlọ́run mo ra akálòlò tèmi kàn yàtọ̀ ni mi lè rojọ́ mi lè ṣe àní tàbí ṣùgbọ́n mi lè sọ ṣùgbọ́n gbogbo èyí tí ẹ ń fi òmìnira ilẹ̀ Yorùbá tẹ fi ń gba owó bàbá mi ẹdílẹ̀ kí n wá sọ̀rọ̀ láàrin 1 minute sọ̀rọ̀ yẹn tó kí olóko díẹ̀ tó bá wa dá sétò ẹ bá wa délẹ̀. ṣe rí ká má parọ́ ká sòótọ́ ọ̀rọ̀ akitiyan yín lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ó ju in fact èmi gan tún máa ń wè pé báwo lẹ ṣe ń rest ìbáyé iṣẹ́ tẹ́ ń ṣe àmọ́ bí iṣẹ́ ṣe ń lọ nílùú yìí tó ẹni bá ní orú akitiyan bí eléyìí gbogbo nǹkan tó lè ẹ̀yin náà kò sọ́mọ yín nínú àwọn tó wà nílé lọ́wọ́lọ́wọ́ yìí. ọmọ mi wà bíbí ọkọ mi wà níbí. mo ti gbọ́ mo ríṣẹ́ tẹ́ ń ṣe àwọn èèyàn tó ń tọ̀ sí wọ́n mọṣẹ́ tẹ́ ń ṣe dákẹ́ ẹ̀sùn o so gbogbo ibi tó ti lè dáa tá a bá ní standby ṣe rí àwọn standby security tí wọ́n sọ yìí wọ́n lè tọ́ bá wà ní Ògùn bá wà mẹ́ tí Ọ̀yọ́ bá wà mẹ́ tọ́ bá gbọ́ pé kidnapping kan dún níbikíbi Tógùn Èkìtì ní o kíní kan wọ́n máa parapọ̀ ni wọ́n á lọ sílùú yẹ ilẹ̀ Yorùbá ìsílẹ̀ Yorùbá ẹ ti gẹ́ẹ̀tì òwe mi bẹ́ẹ̀ Ìbàdàn ló ti ń ṣẹlẹ̀ ní o bẹ́ẹ̀ Èkó ló ká parapọ̀ ní ti ìgbà Èkó ló ti ṣẹlẹ̀ ní Ìlọrin ní o gbogbo àwọn tó bá wà káàkiri lógùn state ní Ọ̀yọ́ state gbogbo wọn máa kóra wọn jọ wọ́n tún gbàbẹ̀ lọ sábà ti secure ilẹ̀ Yorùbá ẹ wò style by style àti ìgbàlẹ̀ Yorùbá nìyẹn o ẹ má ọ̀rọ̀ pọ̀ nù ẹ jẹ́ kí n lọ́ra tó pé ilé ìtòkù máa tún máa pè é. olóko díẹ̀ please give me 1 minute gbogbo ẹni tẹ́ ń gbowó nínú òmìnira tẹ́ ń kówó yẹn sápò ara yín ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run èèyàn ní gba owó ẹkún kó fi ra jẹ̀rín o àwọn tí wọ́n ń fún yín lówó iṣẹ́ ìlú òyìnbó easy o iṣẹ́ ìlú òyìnbó kò easy rárá kò kí ń ṣe nǹkan tó easy rárá tó bá wá ń dáwó afẹ́ra gbá afẹ́ra àwo afẹ́ra kòkó bá ṣe sọ afẹ́ra mú afẹ́ra ètè afẹ́ra gbá tẹ̀ ń gbó lọ́wọ́ àwọn èèyàn mo fẹ́ sọ negative ọ̀rọ̀ sí yín ṣùgbọ́n ìhò ní gba owó ẹkún kó fi ra jẹ̀rín olóko díẹ̀ sọ̀rọ̀. ìgbà tí mo fẹ́ sọ wọ́n ìjọba mi ni pé ṣé rí tọrọ tí bàbá wa Àdàmú àti tìbítẹ̀ sọ yẹn ṣé rí pílánì tí wọ́n ní fún wa gangan tó ní fúnlẹ̀ Yorùbá gangan ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láti gbà wọ́n ti pílánì láti gba Buhari ipe tí kíní bá máa ṣẹlẹ̀ ó mọ̀ rẹ̀ kẹ́mu gbogbo nǹkan tó ń ṣe tó ń tò láti lẹ̀ ní pé tí bàbá bá ti lè wá sílẹ̀ Yorùbá mọ́
tí ẹ pé wọn ò lè ní power kankan mọ́ wọn ò ní power kankan mọ́ irú kan báyìí bá ti ṣẹlẹ̀ iye kan tí wọ́n bá ń gbé wọn sí nígbòkè iye báyìí láwọn fẹ́ gbà torí ẹni jẹ́ gbogbo àwọn tó ń tẹ̀lé wọn ní ìtọ́jú ìtọ́jú OPC bóyá bí 2020 kìíní kan lẹ̀ lómi ìtọ́jú OPC tó wá sọ̀rọ̀ nísì ṣé ibi tó fẹ́ gbé wọn sí gbogbo ó ti plan yẹn lẹ̀ gbogbo plan yẹn ló bàjẹ́ lójijì lẹ́ẹ̀kan náà. oyin bẹ́ẹ̀ ni wọ́n pé wọn ò lè jọ rẹ́ gbogbo plan yẹn ló ti plan yẹn lẹ̀ ó ti plan gbogbo ẹ̀ lẹ́ẹ̀ pé ẹ má wọrí kìíní ó ṣe nǹkan ó máa padà ẹni tí ó fẹ́ bá wa ẹ ti ó máa padà wá bẹ́ẹ̀ ó máa padà ọ̀rọ̀ aláàlú máa padà sí. ẹ kò ẹ máa gbọ́ nínú ọ̀rọ̀ tó sọ níjẹ tàbí jẹrin tó ń ṣàdúrà lọ ó sọ pọ́ǹtì kan tí mo dì mú bẹ́ẹ̀ ó ní gbogbo kìíní òun ti rí òun dẹ̀ mọ̀ pé ó jẹ́ kó padà bó bá lọ sókè ó ṣe padà bọ̀ wálẹ̀ náà ni gbogbo plan yẹn kò wá sí mọ́. oyin rẹ ni ti plan yẹn gbogbo ló ti plan lẹ̀ fúnlẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ tí ìjọ ọmọ Yorùbá tó ti sùn nìyẹn ó ti plan kíní ẹlẹ fún wọn. oyin rẹ ni ti ṣé gbogbo wọn tí tọkọ mú àtàmọ máa ta mọ̀ pé ẹ kíní ṣé bó ṣe wà àwọn àti ó ti mọ̀ pé àwọn àti Tinubu àwọn òjò rẹ ó ní òtún bá dẹ̀ ti di president tí ẹ̀kọ́ báyìí bá ti ń ṣẹlẹ̀ kò sí bó ṣe lè jẹ́ tó o ti ń kọ lẹ́tà káàkiri yẹn ẹ̀wọ̀n kọ́ lẹ́tà ìpínlẹ̀ lọ́kọ́ lẹ́tà ó ti mọ̀ pé tí ó bá ti sí pé wọ́n máa padà wọ́n dé gbogbo dábìsọ pé inú àwọn tó pa Bọ́lá Ìgè kíní kan Sunday Igboho wà níbẹ̀ ọwọ́ ọmọ yẹn ẹ jẹ́ ká gbà díẹ̀ gbogbo nǹkan yẹn ó ti plan yẹn lẹ́ẹ̀kan ṣùgbọ́n Ọlọ́run jẹ́ ìdálọ́ Ọlọ́run ó jẹ́ ìdálọ́ lórí ọ̀rọ̀ yẹn wọ́n yín bẹ́ẹ̀ ni sì owó yẹn kan kò yí kó yẹ kó nǹkan ṣe wà yẹn gbogbo tó ṣe yẹn ó ti mọ̀ pé kò sí ìkọ̀kan fóun mọ́ òun kan ti mọ̀ pé yìí òun gan ibi tí wọ́n gbóhùn sí gan jẹ́ rízì ni pé wọ́n lọ fi hàn kan ni pé tó o bá ń dalẹ̀ tó o bá ní pé èèyàn kan ò rí ẹ tó o bá wà lábẹ́ òrí ẹ Ọlọ́run ó rí ẹ. ẹni tó dalẹ̀ ò ní dalẹ̀. o kàn ṣe pamọ́ díẹ̀díẹ̀ torí tó bóyá o ṣe ń dalẹ̀ yẹn tó o gbé yẹn òun ṣàṣegbé tó bá yá tó bá máa jẹ jáde kò sẹ́nìkan tó ń sàṣì ẹ máa rí pé tó bá yá táwọn kọ́kọ́ má bẹ̀rẹ̀ sí kí nìyí bí àṣàṣì ló máa rí pé wọ́n ṣàṣeyàn kan kò ṣàṣàṣì o. because èmi gan wo kíní ọ̀rọ̀ Gani Adams lẹ́nu tó mẹ́ta yìí ìyá mi sọ pé it's over ó dẹ̀ pé ọ̀rọ̀ Gani Adams lẹ́nu tó mẹ́ta yìí kò fẹ́ yé èèyàn mọ́ everybody kò ń bọ́ta everybody kò ń jáde fún gbogbo gbàsgbàsgbàs I don't get it èèyàn kan ló ń bàjá igba èèyàn ló ń jáde sí àwọn èèyàn ní jẹ́tán level ní Gani Adams wà ló ẹgbẹ́ tí jẹ́tán level ló wà báyìí wọ́n ní jẹ́tán level ló wà lọ́wọ́ yìí. Tinubu ìjọba Tinubu ló fẹ́ fi lè kí owó ó ti mọ̀ pé nígbà tí bàbá ti wà lẹ́yìn odi tí wọ́n ti gbé kinní lé wọn ló fi wọn gbogbo nǹkan tó ń wà. so kò rò bẹ́ẹ̀ olóyè lè wọ Nàìjíríà mọ́ is that what you are saying? o lè mọ̀ ó ti mọ̀ pé wọ́n lè gbogbo yà wọ́n lè wọ Nàìjíríà mọ́. ó wá fẹ́ bí èmi Tinubu gangan ló fẹ́ pèsè ló fẹ́ bí. Tinubu ló fẹ́ bíìlì àbí bẹ̀tẹ̀ olóhùn àti Tinubu páwọn ò kí ń ṣe ọ̀rẹ́. wọn ò jọ ń ṣe ọmọ pé tí bàbá yìí ti ṣẹlẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ní táwọn ọba gbogbo àwọn ọba tó lọ bá tí wọ́n ti ń ṣe kínní yẹn tó bá ti lọ bá pẹ́ ẹ jẹ́ ká gbé kínní fún bàbá yìí ẹ jẹ́ ká gbé kínní fún bàbá yìí àwọn máa ní ẹ káwọn yanjú nǹkan tó wà láàárín àwọn. ó ti gbogbo ẹ ló ti ní gbogbo kínní tó ń lò gbogbo sáyé tó ń lò yóò ti wà nílẹ̀ ó ti plan ó ti yá mọ̀ yẹn lẹ̀ wọ́n máa fún yẹn bàjẹ́ lójijì. Fún ọ̀pọ̀ ní sẹ́yìn máa tó ń tẹ̀lé gbogbo àwọn tó ń tẹ̀lé ní ìsìtá ní ẹ̀yà kíní kan tẹ́ mọ́ àwọn ẹlòmíì ẹni tẹ́ OPC mélòó lẹ́yìn tó gbádùn àwọn tó mú gbogbo kí lábẹ́ tẹ́ lábẹ́ kúkà. Gbogbo ó ti wò pé tí Tinubu tó máa ti sọ̀rọ̀ pé wọ́n kàn gbé páwà kan lóhun lọ́wọ́ ni páwà yẹn gangan ló ń retí. Gbogbo nǹkan tó jẹ́ rí nígbà tó tẹ́tọ́ máa ń bọ̀ ọ̀tọ̀ ń jẹ́ tẹ̀lé ọ̀hún òfin dùn mí mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ òfin dùn mí mọ́ ṣùgbọ́n Tinubu tẹ̀lé ó ti bàbá wíyè gidi gan ni kó dẹ́ mọ̀ pé bàbá sílẹ̀ jàmà ọpọlọ àwọn yẹn gbà bí
gbogbo tó ń lò pé ọba ó gba 50 million ó gba kíní fún mọ̀kú tó ṣe sọ ní bọ́ọ̀dù tí ẹ jáde yẹn bọ́ọ̀dù nìkan náà ló jáde tẹ́nìkan sọ pé ó lọ Tinubu àwọn ọjọ́ lọ mo mọ̀ pé àwọn Gani Adams náà ló ṣe bọ́ọ̀dù tiẹ̀ tí wọ́n gbé síta mo gbọ́ bọ́ọ̀dù tiẹ̀ bóyá ẹ̀kọ́ tí mo gbọ́dọ̀ mi kẹ́lómi náà tó kù sí ẹ̀mú lọ ní àwọn ọjọ́ lọ gba kíní kan àwọn Gani gbogbo kíní yẹn lọ́ ti jọ ń plan. bẹ́ẹ̀ kí ló dé tó máa ń parọ́ mọ́ọ̀yàn kí tó máa ń parọ́ mọ́ ẹgbẹ́ Sunday Igboho wọn ní olùpa kí lórúkọ ẹ̀ Bọ́lá Ìgè wọn ní Tinubu fún lówó bàbá kan náà tún bọ́ tà ń sẹ́nu tó pé Tinubu fún un ní SUV ṣé Yorùbá kankan gbọdọ̀ dórí àléfà ṣé ní èmi gbogbo nǹkan ló lè ṣe tó bá ti parọ́ mọ́ èyí tí yóò máa pa irọ́ tó bá parọ́ lẹ̀ fún mi lẹ́ẹ̀kan báyìí gbogbo tó bá fẹ́ sọ irọ́ ni. ó ti mọ̀ pé ẹnìkan péré tó lè fèsì ọmọ Yorùbá tó lè fèsì àwọn òwìrì tó ń dà wà láàmú òun ni bàbá Sunday Igboho. ó ti mọ̀ káwọn tó kù yẹn dẹ̀rẹ̀ bóyá tó káwọn lágbára tó ń bàbá lè máa sọ pé alágbára kan lè gbà pé wọn ò lè jáde ló ṣe wọn. ó dẹ̀ ti mọ̀ pé bàbá ti wà ń lọ ti pẹ́ nìkan tó lórúkọ jù tó kọ yẹn dẹ̀rẹ̀ tó mì tìtì. dípò òun nìkan ṣùgbọ́n tẹ́ni tó bá ti lè ṣe kínní òjò sẹ́lòmí mọ̀ pé tó gbogbo àwọn tó jẹ́ kùnà bàbá kú jẹjẹ tó ń tẹ̀lé lẹ́yìn yẹn tó bá ti fi ṣéǹjì kan dín wọn lẹ́nu bóyá ó ti fún wọn bóyá bíi 500,000 200,000 kan tó ti fi dín wọn lórí ẹ̀dínkù gidi lọ́wọ́ bàbá lókè tó ti fi dín wọn lẹ́nu àmọ́ káwọn èèyàn lè sàn kọ́kọ́ mọ́. àwọn èèyàn lè sọ anything ẹ bá wa like ètò yìí ẹ má wo oṣù yìí lásán ẹ bá wa kọ kọ́mẹ̀ntì sí kọ́mẹ̀ntì ẹ bá wa like ètò yìí ọ̀rọ̀ ń bọ́ abẹ́ẹ̀pọ̀lọ̀ yẹn ń bọ́ bí ọ̀wọ̀ àrà òjò ni people are saying it is over for him. kíní bẹ́ẹ̀ yẹn dẹ̀rẹ̀ lórí ni wọ́n kì mọ́ ẹ wá ní kọ́ máa jáde ẹni tó ti wà tí kíní ẹ ti wà lára ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ mọ̀ bí pé ọ̀gá ọ̀já ní ọjọ́ mú balẹ̀ ní ọmọ lójijì tó bá jẹ́ mú balẹ̀. ó dàbí pé rìlíìsì Sunday Igboho ló fọ́ ogbó ẹ̀ lójú àbí kí lẹ rò ó dàbí àmì mi dẹ̀rùn pé dàpẹ́ Tinubu fún ara ẹ̀ ó mọ̀ rìlíìsì Sunday Igboho because Tinubu gan òun ṣèyàn tó dá òun gan ṣe kúre bóyá irọ́ tí wọ́n ti pamọ́ Tinubu pẹ̀lú Sunday Igboho ló yẹ kí Tinubu wá rìlíìsì Sunday Igboho torí èmi náà lè ṣe tí Tinubu ṣe yẹn o èmi náà ò náìsí o ó parọ́ mọ́ mi tí mo pẹ́ nìyẹn lè tákù ẹ̀ Ògún gbọ́ tí bá ti rìlíìsì ẹ̀ kò ní mo kù díẹ̀ tí ò bá ti bàbá mi ẹni sùúrù ó parọ́ mọ́ mi pẹ̀lú èèyàn kan mo lọ pẹ́ nìyẹn lè tákù ẹ̀ ẹni ẹ̀dẹ̀ wà lẹ́yìn odi Ògún gbọ́ tí bá ti rìlíìsì ẹ̀ sọ pé mi ìjáyé là gbé mọ̀ sọ pé mo ti ń jẹ́ orúkọ mi mo wá rìlíìsì ẹ̀ tiẹ̀ máa ta máa tún bàkẹ́ ọ̀pù máa dúró tìbí kéènì mo bí nípa nǹkan tí Tinubu ṣe nìyẹn orúkọ díẹ̀ ní sùn abẹ́bá gbóǹsókè abẹ́kìtì ti lọ sùn abẹ́kìtì ń lọ tí ìsún máa wà ní ọ̀n lọ Kwara lọ́la ẹ bá gbóǹsókè. yàrá ìkejì àfàjà ni. abẹ́kìtì ò sí tòsí. ẹ kó ètò ọ̀nà Elédùmarè àtàlálẹ̀ mi padà lẹ́yìn. àṣẹ. ẹ kú pé 4-5 minutes ẹjọ ó sì yàrá tún yẹn nọ́mbà 1 bẹ́ẹ̀ nǹkan gbé kí n gbé olóyè débẹ̀. Nọ́mbà 1 bẹ́ẹ̀ ni pé ẹni bínú ẹ Sunday ọmọ Adéyẹmọ èyí rókú síbi àtijẹ èyí pọnmi síbi àtìmú èyí mọ ọ̀nà tó máa gbà tó bá pọnmi síbi àtìmú èyí mọ ọ̀nà tó máa gbà pààrọ̀. Sunday Adéyẹmọ Adéníyì ló máa jáde ẹ̀yìn gbẹ̀yìn o ẹ̀yìn ọ̀tá àgọ́ Adéyẹmọ Adéníyì ló máa dádì ẹ̀yìn gbẹ̀yìn o ẹ bá sá ẹ bá ti kó sómi ṣá ẹ dúró ń bẹ kò fẹ́ lomi wà ìyẹn lọ bẹ́ẹ̀ yẹrí ọ̀la tó ń lọ lágbára tọ́lọ́run ayúlọ ayúbọ lọ́la lọ́mọ lọ lágbára tọ́lọ́run lọ́wọ́ ń yẹnu gbogbo àwọn alálẹ̀ Yorùbá ẹ dìde Ṣàngó ẹ dìde Ọ̀rúnmìlà ẹ dìde Ògún ẹ dìde Ọya ẹ dìde bàbá Awólọ́wọ̀ ẹ dìde bàbá ń bọ̀ náà bínú ìyá Ìgbòho ẹ dìde ìyá Kóìkì ẹ dìde lọ́yà Fáṣàkín ẹ dìde gbogbo iná ẹ ti di alálẹ̀ Yorùbá ẹ dìde iṣẹ́ tẹ gbélé lọ́wọ́ iṣẹ́ tẹ gbélé wọn lọ́wọ́ òun náà lọ sí lọ́la ayébọ̀ lọ́wọ́ dẹ̀ ń lọ ló máa yẹnu lágbára tọ́lọ́run ẹ̀kọ́ kan kò ń kọ́ òkú lẹ́sẹ̀ wọn á lọ láyọ̀ wọn á bọ̀ láyọ̀
àṣẹ tìdùmarè àdúrà tí mo kékeré tí mo ní fún wọn nìyẹn àwọn alálẹ̀ tẹ̀ tí wọ́n ti fàṣẹ sí láṣẹ tìdùmarè and Yorùbáwùyí ọ̀rọ̀ náà tún kàn yín because ẹ máa ń jọ wá pé ṣé kàn parí ìjà Ìgbòho. èmi kọ́ ni mo sọ bàbá wa kan náà pè mí wọ́n pè mí lọ́sàn-án. because ẹni bá fa ẹni mo ti gbọ́ òkè tó bá tẹ̀ ṣe yín because at least ó máa ń lọ dáadáa lórí ètò yìí anybody tó bá ń sọ orú ọ̀rọ̀ yẹn kọ́kọ́kọ́ fi píìnì kó fi gúnra ẹ̀ wò kó fi abẹ́rẹ́ gúnra ẹ̀ wò kó tó fi gún èèyàn and Ìgbòho ò bá anybody jà Ìgbòho ò bá anybody jà àwọn náà ẹ̀jẹ̀ àti ìgbọ́dẹ̀nu Ìgbòho pé àwọn kan fẹ̀ káwọn àwọn kan tó ń sọ̀rọ̀ bí òwe bẹ́ẹ̀